Kasali látàárọ̀ ní ló dá mi dúró. Ní bínú mi. Lọ́dọ̀ rẹ̀ Á tún débẹ̀. Akànjí. Kasali. Bóòni. Ọmọlúwàbí. Sọ wà dáadáa. Ó kù ọjọ́ mẹ́ta. Ó ṣe wọ́n ṣe. Kasali eléyìí tí mo rí yín tẹ̀ rú dẹ́dẹ́tẹ̀. Ìyá ń lòdì ní o Kasali. Bẹ́ẹ̀ ni. Kódà òde là ń lọ ọ̀rẹ́ mi ní ṣènáwó mo sì ti pẹ́ tí ìbá ti wá lèmi tó dá mi dúró yín ti lọ. Ọ̀sẹ̀ wọn á mọ̀ ríra. Kasali dúró ó lọ́rọ̀ tí mo fẹ́ bẹ̀ sọ. Ṣé ẹ tẹ̀ rú dẹ́dẹ́tẹ̀ kan dúdú? Aṣọ ọ̀rẹ́ rẹ̀ wà á pọ̀ Kasali. Aṣọ ọ̀rẹ́ ó wù mí. Aṣọ tá a fi sọdún egbò ni. Aṣọ ìkúlẹ̀ rẹ̀ báyìí. Bẹ́ẹ̀ ni torí ìrẹ́. Kasali ọ̀dà dákun. Aṣọ ìyàwó rẹ̀ náà rẹwà. Ṣùgbọ́n aṣọ tiẹ̀ ó rẹwà jáṣọ ìyàwó rẹ̀. Ọ̀sẹ̀ Akànjí á mọ̀ ríra. Kasali wá. Ó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni. Aṣọ yìí wù mí pọ̀ dákun bọ̀ fún mi. Wọ́n kí n bá wo aṣọ yìí yóò bá mi lára mu ju tiẹ̀ lọ. Aṣọ yìí rẹwà pọ̀. Akànjí wo dákun sórí ibi tá à ń lọ yìí ó yẹ àti débẹ̀ àti pẹ́ sọgbọ́n àárìrà tó bá ya wọ́n ráyè àwàdà báyìí sọgbọ́n. Kasali dúró kọ́ gbọ́ tẹnu mi. Aṣọ ni mo ní o fún mi bọ́ṣọ ọrùn rẹ fún mi. Lẹ́rọ̀. Bùdá Kànjí tẹ́bà tiẹ̀ tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ yín ṣé bẹ́ẹ̀ sì wà lé ṣé bẹ́ẹ̀ mọ́ lé wa ó wá jẹ́gbà tá à ń lò dé fẹ́ máa tọ́ sójà ìjẹ́kọ́ ẹ máa tọrọ nǹkan lójú aṣọ lọ́wọ́ rẹ̀ yín lójú mà. Ẹ dákun kí ló wá wà nù pé kọ́kọ́ rẹ bọ́ṣọ fún mi. Ló sì lè parí aṣọ ńlé. Akànjí ṣọ́ọ̀yọnu lápá àbò. ṣọ́ọ̀bù gbó níbo. ó dá lójú pórí rẹ̀ ò pé. Ó pè ń bọ́ṣọ mi nígbà gbangba ó tún wá pé kí n lọ lé kí n lọ rèé tún ara mú. Akànjí ṣọ́ gbádùn kódà ọ̀ gbádùn ó yé mi. Bùdá Kànjí ẹ̀gbọ́n tá à ń sọ ni. Etí òdùn mi. Mo ní mi àtọkọ mi ọ̀rẹ́ mi ń ṣènáwó lé ní à ń lọ bẹ̀. Ẹ sì wá ní kó túbọ̀ sọ ẹ mọ̀ tẹ̀sí ẹ wá bá wa ń lé gbogbo tẹ bá fẹ́ lọkọ mi ó ṣe fún mi. Ó dákun já mọ́ ọlọ́jà ni. Akànjí sórí gbogbo tó máa ń sùn rè o gbogbo ohun ló máa ń jọ ara òkú lójú o. Kasali o Kasali bọ́ṣọ ọrùn rẹ fún mi. Wọ́n tó bá jẹ́rẹ̀ ni wọ́n. Kíkọ́ ìṣeré ó ní òyìnbá aṣọ ọrùn rẹ fún mi. Kasali ẹni sùúrù ń sọ ní ìrẹ́bọ́lẹ̀. ẹni sùúrù ṣé kó bọ́ fún yín. Etí òdùn yìí. Akíkí kí ló wá dé kí ló lè dé. Kó bọ́ṣọ. Ṣé kí n bẹ̀rẹ̀ sí ṣalátàpá bí? Ó máa bọ̀ Alari. Máa bọ̀ kí ni? Èmi. Ẹ bọ́ṣọ o. Aṣọ mi ló pọ̀ ọ̀sán. Ó yá bọ̀. Aṣọ náà ló há ọ yìí. Ṣé aṣọ yóò gbà mí báyìí? Ẹ dá máa bọ̀. Ìmọ̀ ìsìyè. Ẹ bọ̀. Aṣọ náà ló fún ọ yìí. Akànjí. Ẹ má kó bá mi. Kí n bọ́ṣọ mi. Ẹ gbà. Ṣé bọ́ọ̀dì fún? Kúlẹ̀ fún mi láṣọ. Ṣé ti tán? Ṣòkòtò ńkọ́? Ẹ̀wù nìkan ní ìwà wọ̀. Akànjí. Kí ni nǹkan tí mo ṣe fún ọ gan tó fi ṣe? Akànjí. Ṣé ẹ̀wù nìkan ní wọ̀? Akànjí. Akànjí o. Akànjí. Bọ́dé o. Lẹ́yìn. Akànjí. Bọ́dé ìwọ. Ọmọ láyà o. Ìwọ fi àdágbàṣọ lọ́rùn mi. Ó mà ṣe o bí ẹ bá ṣe bó ṣe jẹ́ irú ìwọ wà pàdé mi lọ́nà ọgbọ̀n fẹ́ gbaṣọ lọ́rùn mi bí ẹ bá ṣàlà tó mú dání àti bó Ọlọ́run máa yọ ọ so tí ẹ bá ṣe pé wọn ò mọ ọ̀ka mi dání àtòkígbé mi ìwọ ṣàmì ó yóò wọlé ó yá bí mo ṣe wọ wọlé kó lọ rè gbàṣọ mi jáde. mo tó sọ ìṣe bí kàyéfì ìkáṣọ rẹ. ó káṣọ mi. ìkáṣọ rẹ. kí ló sọ. Ìyá òsì tó bímọ ọ̀ràn ẹ wo ẹ jẹ́ sọ fún yín ẹ gbọ́ ọmọ yín sọ̀rọ̀ Akànjí bọ̀dọ̀ àgbàṣọ lọ́rùn tèmi níjọ́ ẹ ló bọ́ inú ilé lọmọ mi wà látàrí ọkọ̀ jáde nígbò ó yá ẹ sọ fún kó wọlé kó rè gbaṣọ mi jáde bíbẹ̀ kọ́ wọ́n ṣá o wọ́n ṣá o mọ́sá sáwo tèmi lè sọ̀rọ̀ o ń gbọ́ bó ló jẹ́. Níjó ni ìwọ náà bá sọ rẹ̀ fún wa. Ìyá mi jẹ́ ní kàrí mi jẹ́ ní ẹ̀mí kẹ́kọ̀ọ́ kájọ rẹ̀. Kájọ rẹ̀. Kò lè kò yé mi. Kájọ rẹ̀ yá. Akànjí kájọ. Dájú ní sí ìgbà kájọ ní aládùúgbò ọmọdára. Kọ́dé o. Ìyá. Ó dáadáa kù. Nínú ọmọ bàtọ́. Adágún ẹgbà mi. Ó sì ní sùúrà rẹ̀. Kí ló dé tí o yà dáadáa ní láàrin ìlú láìsọ lọ́dẹ láìsọ lápàtà. Ẹ dákun o. Ẹ bá wa dá sọ́wọ́ tí ń bẹ́ ńlẹ̀ yìí. Kó fi ọpọlọ dá sí o. Bí bẹ́ẹ̀ kọ́, wọ́n bẹ orí èèyàn o. Bẹ́ẹ̀ ni ìsòrí ọ̀rọ̀. Ìṣẹ́ sùúrù. Wọ́n sì bẹ̀, o sì dákìdí bọ̀lẹ̀. Kí ló wá lọ tó bá o?
ẹ má ti jọ lọ́dọ̀ o. ẹ fi mí lẹ̀. ṣé wọ́n tó fi dólẹ̀. ẹ dákun jẹ́jẹ́ mi mò ń lọ. Dágọ̀jì ló mú àdá ó yọ àdá ó sì fi gbaṣọ lọ́rùn mi. Ṣé kí lorúkọ ẹni tó gbà tó gbaṣọ lọ́wọ́ rẹ̀? Àkànjí ni. Ẹ fi wá kò jìnnà bòde. Bọ́yá yìí. Ẹgbẹ́ bọ́ọ̀dẹ. Bọ́ọ̀dẹ ẹni ó bọ́ọ̀dẹ. Ní ó da sábà ń gbàdá lọ́wọ́ rẹ̀ dání náà. Wọ́n fàgànjí àní kó sàtọ́jú àdáná. Àkànjí ìwọ náà bóde àbí bó lọ̀rọ̀ ṣe wá rí báyìí. Bọ́bá ilé bọ́ọ̀dù tó bá dúpẹ́ tẹ́lẹ̀ ẹsẹ̀. lẹ́mi ẹ má jẹ́ kẹ́gùn lé ògùn yóò ẹ̀gùn lé ẹ má jẹ́ ogún mi ó bóyá aṣọ mi dà. Àkànjí wọn náà wọlé kó káṣọ rẹ̀ fún. àbí Òwúrọ̀ ẹ ti ń sọ̀rọ̀. Ṣé ni mo wá káṣọ rẹ̀? ó tẹ̀ dá ṣe ń gbọ́. Ọgbọ́n mo gbàgbọ́ lọ́rùn rẹ̀ àbí yóò bìrà rẹ̀ fẹ́ lòmíì ni. O ní ṣèṣì o. Àṣẹ. Mojú mi kó o wojú arákùnrin wípé o gbàṣọ lọ́rùn rẹ̀. Ìgbàjọ́ ọkọ̀ kí wọ́n orúkọ wà rúwọ́ wọ́n ní sọ láàrin ajẹ́nimi nípa ọ̀rọ̀ nítorí tó wà láàrin ìlú yìí ò lè máa ṣẹlẹ̀ kí baálẹ̀ wà nílùú ẹgbẹ́gbọ́ ó tẹ̀ dá kò sẹ́ni lè gbàdá yìí lọ́wọ́ mi bẹ́ẹ̀ nìkan bá gbìyànjú ẹ̀ wọ́n bẹ̀ orí ẹni ọ̀hún náà. Àtẹ̀mí àtàkọ̀jẹ́ ìdí àkọ̀jẹ́ ẹjẹ́ gbogbo àwọn ó yẹ jábọ̀ lọ ẹjẹ́ bọ̀ lọ. Ẹjẹ́ gọ́mà nìṣó wájú. Ẹjẹ́ mọ̀ ní ìṣòro ó yá ẹ mọ̀ lọ gbogbo ẹjọ́ mọ̀ lọ. A ní òdìsí ẹjọ́ mọ̀ lọ ó tẹ̀wọ́ ẹjọ́ mọ̀ lọ. Ṣé wọ́n máa bọ̀ lọ kọ́ lọ ó yá Yájá yàrá. Yájá yàrá. lọ́kọ́ ilé sálẹ́sẹ̀ ọmọ olóyè nílé o. ẹjọ́ mọ̀ lọ. Àdá ti ń lọ. Ẹ̀ẹ́dọ́gbọ̀ ẹgbà mi o. Baálẹ̀ ẹ dákun ẹ gbà mí o, ẹ gbà mí gbogbo ìlú o, arákùnrin ni mo dédé rí o. Ẹ wò ṣàdédé mo rọ́kùnrin yìí èmi àtọmọ mi níbẹ̀ nínú ilé ló bá dàdé gbogbo wọn bẹ ọmọ mi lórí wọn mọ tọmọ mi ṣe o. Ẹ dákun ọpẹ́lọpẹ́ àwọn aráàlú o ìní kò bá ti pàkànjí mi o, ẹ gbà mí o baálẹ̀ o. Bó ṣe jẹ́ gan-an ni kódà gan ìgbà tó lóun ó bẹ arákùnrin yìí ṣé sùúrù àti ìfitẹ́ẹ̀mù àwọn ẹbí tó ń gbé àdá tó lóun ó bẹ mi lórí. Bẹ́ẹ̀ni ẹgbẹ́ gbóhùn àrífín ilé ìgbẹ́ nílùú tó ní baálẹ̀ tó níjòyè ló wá fẹ́ mọ̀ ọ̀dọ́wọ́ wú ló má dà ló yọ ló fẹ́ lọ rẹ̀ bẹ́ẹ̀ ni ẹlẹ́ni lórí tí ẹ̀ kọ́kọ́ máa má dọ̀wọ́ rẹ ná baálẹ̀ abẹ́ẹ̀ rí pé pàkọ́ mi ló wà ní ẹ̀kẹ́ fún mọ́ fún kéde mọ́ọ̀dì mo ní ọmọ wa ọ̀gbọ́n ni má dà rẹ mi baálẹ̀ rí pé gba ìpàkọ́ mi ló wà ní kẹ́fù mọ́lọ rẹ̀ fún kéde mọ́ọ̀dì ó yà wọlé wọ́n wọlé wájú ọkọ̀ lóje. Ọ̀tún lukosi. ó ṣe jẹ́ àṣẹ sùúrù ó kúrò ní wọ́rúurú káwàá rúru ó bá jẹ́ àgbọ̀tẹnu ẹ̀ náà. wọ́n léèyàn fẹ́ bẹ́yàn lórí ọ̀daràn lélẹ́yìí ọ̀daràn ni ń gbọ́ wọ́n ní o máa wí o ìránṣẹ́ rẹ̀ ń gbọ́ o. ẹ ṣeun ẹ̀yin olóyè baálẹ̀ mo kí yín kì í kú ṣe pé èdè dì mí kì í sì ṣe pé mo ya wèrè tí mo fi yàdá pé wọ́n bẹ orí Àkànjí àmọ́ baálẹ̀ ọ̀daràn Àkànjí yìí. Kí ló dé níwájú baálẹ̀ àtàwọn olóyè ìwọ tó yàdá náà dára abẹ́ tó yàdá sí tá ló dára náà yín méjèèjì ìbàjẹ́. Ẹ má bínú kì í ṣe pé mò ń dájọ́ àmọ́ bó ṣe ṣẹlẹ̀ gangan rèé. Kàsálí bọ́ṣọ ọ̀rùn rẹ fún mi. wọ́n tó bá jẹ́rẹ̀ ni wọ́n kí wọ́n ṣeré mo ní òyìnbó aṣọ ọ̀rùn rẹ fún mi. Kàsálí ẹni sùúrù ń sọrí rẹ bọ́lẹ̀. ẹni sùúrù ṣé kó bọ fún yín. Etí ò dùn yín. kí ló wá dé kí ló lè ọmọ rẹ dé. kó bọ́ṣọ. má kó bá má bọ Àṣé kí n bẹ̀rẹ̀ sí í ṣalátàpá bí. ó máa bọ Alari má bọ má bọ Kí ni? má bọ èmi má kó bá mi má sọ mi Ẹ bọ́ṣọ o. má sọ mi dòkú ọ̀sán ó yá bọ bọ Aṣọ náà ló há ọ yìí. Ṣé aṣọ yóò gbà mí báyìí? ẹ dá máa bọ. ṣé wọn náà wá rójú ilẹ̀ ńlá sábà yìí. ẹ wo kò rí báwọn o. Ṣé wọn náà wá rí báyìí? Ṣé kò yẹ kó bẹ́ orí rẹ̀ dànù? Èmi kọ́ baálẹ̀ ọ̀rọ̀ rí báwọn rárá
àgbẹ̀dọ̀ èmi àtọmọ mi inú ilé la wà láti dájí o kọ́dà kọ̀sẹ́ ní bọ́ta nù. afariwo tí mo dédé gbọ́ǹda tí wọ́n gbàdá dé ní sáà ni mo kúrọ́ balẹ̀ dákun. Àkànjí kó ló ṣe wá jẹ́. irọ́ lọ́pàá mọ́mọ́ mi. irọ́ ni èrèbí kọ́kọ́. Baálẹ̀ wínú tí ń bí mi nú o. Ó ti tọ́ bá. A sì ń wí gbogbo ẹ̀ látàárọ̀ òun halẹ̀ òun kúrú òun ga lójú mi náà. Kí ni ìsì ọ́nà? Ọyọ̀ àdá lọ́wọ́ láàrin ìlú. Káti ẹ̀ wípé lè jọ́daràn tó fàdá gbaṣọ lọ́rùn rẹ lóòótọ́. Sọ́daràn kọ́ nìwọ náà ni. Ọyọ̀ àdá láàrin ìlú. Ẹ̀yin olóyè, ẹ kú atótónu. Ẹ ṣeun mo dúpẹ́. Àkànjí àbí kí ni wọ́n ń pè ọ́? Ọgbọ́n ẹjọ́ tó rò. Kí ló dé tíwọ náà fi pè àdá gbaṣọ lọ́rùn rẹ̀? Kí ló ṣe fún ọ? Ẹ wo baálẹ̀, ẹ wo èmi àti ìyá mi la wà nílé. Mi ìrẹ́bì kankan lọ́jọ́ tó lé òun rí mi. Ilé lèmi àti ìyá mi wà. Baálẹ̀ kẹ́sì máa wo Yarí Kàsálí mọ̀ ń yọ tí mu o. Baálẹ̀ ọ̀rọ̀ tí mo ń sọ tí mo ń bí mi nínú o. Ṣé ìgbà mi Kàsálí a máa mùgò méjì ìgbà mi á mùgò mẹ́ta. Èmi kọ́ ni Kàsálí wá. Ọkọ ìlú ẹ ṣàkíyèsí ọ̀rọ̀ tó mọ ìsọ o. Lóòótọ́ ni o, kí ni burúkú àmọ́ ọmọ tí o. Mo ti ká mọ́lé ọtí bí ẹ̀ẹ̀mejì o. Èmi. Ó ti mọ̀ ká mọ́lé oníbùrùkùtù. Kọ́ńdà. Ọmọ ọmọ tí o, kó mọ̀ jẹ́ pọ́tí ló ń pa o. ẹ rí ọmọ mi ọ̀parọ́ mọ́ o gbogbo àwọn aráàlú èyí tí wọ́n wá síbi ọ̀rọ̀ yìí ni wọ́n ń pé ìmọ̀ ń mu tí àmọ́ sára. Ó dà. ta lè ṣiṣẹ́ ó gbè bí ò bá ṣe légbò. Bí ẹ bá sọ̀dọ̀ bá lè tọ̀ wá. Èmi ìwọ. ó lè bẹ̀rẹ̀ má dáhùn ẹ mẹ́jọ débẹ̀ o ẹ dákun. Ẹ̀yin olóyè. Àkànjí. Baálẹ̀. Ẹ̀yin wò mí. Nígbà tí gbogbo èèyàn tá a bá a já lẹ́nu sà tá a ní kí ni ṣe ń bẹ̀. Bá àti ẹ̀wà mọ tí ń ṣe ń bẹ ó yé gbogbo wa kó lè nǹkan wọbẹ̀ ni. Oníwọ̀kọ́ lọ yàdá lọ rèé pàdé rẹ̀. Ìsọ̀hún wá sùn ní tó ṣe tí ò ṣe ní dá ọmọ. Baálẹ̀ mi kọ́. Ìwọ̀kọ́. Èmi náà ti ká mọ́lé ọlọ́tí bí ẹ̀ẹ̀mejì. Mo ti ká mọ́lé ẹlẹ́mu. Mo yọ tí mu. Ọba ń lé ọ̀dà. Ẹni tó gbẹ́ kòtò. Ẹni ó já sí ló sì ti kà lápá. Kàsálí. Yóò dà fún ọ. Tó ṣeré. Ó máa relé báyìí náà. Wọ́n máa relé. Wo fi Àkànjí fi sílẹ̀ fún èmi àti ìlú. Á wo ń tá a ṣe lórí ọ̀rọ̀ rẹ̀. Àmọ́ ìwọ máa relé. Baálẹ̀ ọlá yín ló jẹ o. Ọlá yín ló jẹ. Àmọ́ wọ ọ̀rì. ṣé ẹ tún wá. Wá ní. Ṣé lójú mi náà ló tún ṣe ń lérí? Ẹ mọ́ bínú baálẹ̀. Wá gbọ́ o. Títí tí n lè ṣèdájọ́ tí n ó fi ṣèwádìí tí n ó sì ṣèdájọ́ ọ̀rọ̀ tí n bá tó gbọ́ pẹ́kẹ́ rẹ láàrin ìlú wọ́n láìfi rẹ o. Wọ́n láìfi rẹ o. Baálẹ̀ tẹ́ mọ́ létí o. Àdáta àgbà lẹ́yìn kò ní túmọ̀ o. Ó lè ládàá mi lé o. Ní kíni? Mú kíni? Alápàtà. Baálẹ̀ Àkànjí. ẹ ṣeun gbogbo ìlú mọ kí yín ẹ ṣeun mo dúpẹ́. Ìyá Àkànjí. Baálẹ̀. Ẹ̀yin olóyè ọ̀tún Ọkọ ìlú. àmọ́ lọ́rọ̀ sí rí láàrin Àkànjí àti Kàsálí alómẹni tí ń parọ́ nù wọn báyìí. Kàsálí ló ń pa Ọ̀gbun oyè ọdún wà ń bẹ̀ ni. Ìtọ́ jẹ́ kọjọ irọ́ lójú mi ni pé ọmọ mi ò jáde látàárọ̀ Baálẹ̀. Ó dé ibi ìyá ọlọ́mọ rẹ̀. Ibi òun ló lọ́mọ rẹ̀. Ọ̀tún Ọkọ ìlú. ọjà láìfi rẹ o. Àkànjí irú ìwà wo lo wù yìí ná? Sórí ìwà tó wù yìí ó dójú tì mí gan ó dẹ̀ ń dùn mí gan. Kí ló dé? Àkànjí ó ṣe máa lọ mú àdá lọ́sàn-án gangan lọ gba aṣọ lẹ́nu èèyàn bọ́ sí wòwò. Àkànjí kí ló dé?
Àkànjí ìwà tó wù yìí Àkànjí mi ìfaramọ́ kí ló dé Àkànjí. Akíntúndé dúró ṣé tí gbogbo Yorùbá gbà mí gbọ́ ṣé kò yẹ kí wọn náà gbà mí gbọ́ ni. Òkú ọdún 6 kì í ṣàjòjì sàárè kó sì wá wo àwọn àgbà bọ̀ wọ́n ní ọ̀tọ̀ọ̀tọ̀ èyí lànà ìgbín. Ó yẹ kó mọ̀ pé ìyìn lè ṣerú nǹkan tó sọ̀hún gbogbo nǹkan tó ṣe ń sọ pé mo ṣe yìí ó ń ṣe mí ní kàyéfì kò yé mi ìgbà tó ní mo ṣe gbogbo nǹkan tó ní mo ṣe yìí kò yé mi Akíntúndé gbà mí. Àkànjí ṣé pé ò ṣe é ṣe. Ta ló wá sọ pé ó lọ mú àdá ó gbaṣọ lórí èèyàn Àkànjí tó dẹ̀ níwọ ni ó lè gbẹ̀rí ẹ̀ jẹ́ o ò ṣe Àkànjí. kì í ṣe mí. Àkànjí síbẹ̀síbẹ̀ Àkànjí ṣọ́ra ẹ̀ mo bá rẹ ní ìlú Àkànjí ó sú mi o. ò ṣe Àkànjí. ó tún padà ẹ̀yìn ni mo ní ṣe. mo gbẹ̀rí ẹ̀ jẹ́ mo ti gbọ́ Àkànjí ṣáàmù bá rẹ ní ìlú. Akíntúndé níbo ló ń lọ. ọjọ́ náà mú bọ̀ kí n tó pàdé ẹ̀. wo jẹ́ ààrẹ ilé rẹ kí n rè lọ rẹjú. lọ́dọ̀ mi ẹ̀jẹ̀ àpàrà pẹ̀lẹ́ Àkànjí ọ̀rẹ́ rẹ̀ ó máa yẹ. síra bí mo ní kó gba owó mi tó wà lọ́wọ́ ẹ̀ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ mi náà ṣe ń gba owó lọ́wọ́ àwọn èèyàn tí mi kì í dá padà nìyẹn báwo la ṣe bá máa rọ́jà tà fáwọn bí mo ní kó gbowó yẹn wá sísìn. tí bàbá wọn lẹ́kọ̀ọ́ mi. rán àwọn ọmọ ẹ̀ lẹ̀ sí tó dáa fún ọ. bàbá olóyè ẹ̀lẹ́ o ẹ̀lẹ́ o ọ̀dọ́ yìí là wá ó lè bàbá olóyè ṣé ó dá ká wà ní ìlú yìí wọ́n níyàn kì í sùn kó fọ̀rùn ṣe a ti wà nílùú àti fọ̀rùn ṣe o. ṣé ẹ̀sùn sórí igi ni. irọ́ mo wá ra ẹran tí mo rà mo ń sìn oúnjẹ òun ṣàìdí lágbọ́ ó lè ìyàwó mi ta ló gbé. Àkànjí ló gbẹ́ran o bàbá olóyè. ó parí. Àkànjí ló gbé ẹran o ẹ pé Àkànjí bóde kó gbẹ́ran bóde bí ò bá gbẹ́ran bóde bàbá olóyè ọ̀ràn ni o ọ̀ràn ni o. aya mi ilé Àkànjí kọ́ ni ilé bàbá olóyè ni kí adití lè gbọ́ràn la ṣe ń sọ létí ọmọ ẹ bá bínú ó jẹ́ ká lọ́dọ̀ balẹ̀ ọkọ ọ̀lù àmọ̀ polúyè ní tàjí wá bí pé kẹ́ ẹ bá sọ ń balẹ̀ pé kí Àkànjí kó gbẹ̀rọ̀ mi ilẹ̀ o kò ṣeé jẹ o. ẹran tí mo sìn ẹran tí mo sìn láti kékeré tó wá dàgbà tó wá lawọ́ mọ́ nígbà tó dàgbà tán kó gbẹ̀rọ̀ mi ilẹ̀. Àkànjí lónìí Àkànjí lánàá bí ẹkún àpọ̀kọ̀jẹ ṣàkànjí nìkan ló wà ní ìlú wa yìí. ẹran tèmi ní kókó ẹran tèmi ní kókó. tó fi dákànjí ṣá Àkànjí ṣá. ẹran tèmi ní kókó ẹran mi ní kókó kó gbẹ̀ràn mi lẹ̀ o tó bá gbẹ̀ràn mi lẹ̀ èso aṣẹ́lẹ̀ o èso aṣẹ́lẹ̀ o ẹ mọ̀ tá a máa ṣe ní. èso aṣẹ́lẹ̀ o kẹ́ wá wo ẹran yìí ẹran tí mo ń sìn tí mo pè á ó bá tẹ̀ parí kálàwọ́ mọ́ kémi àti ìyàwó mi àtọwọ́ mi kájọ jẹ́ Àkànjí wá gbé ẹni kó gbẹ̀ràn mi lẹ̀ o. ó dà ẹ ṣe sùúrù ẹ fọkàn balẹ̀ ẹ máa rẹ́ran yín. àṣẹ. èmi náà lọ bá yín fẹjọ́ ẹ̀sùn baálẹ̀ bí mo ṣe ń lọ yìí àlùbá yín fẹjọ́ ẹ̀sùn baálẹ̀ mo dẹ̀ mọ̀ pé ibi tó dáa ni baálẹ̀ máa yanjú ẹ̀sùn. bàbá olóyè àgbà. bó ṣe ń lọ la ṣe ń gbọ́ o bó ṣe ń lọ la ṣe ń gbọ́ tí Àkànjí tó bá ṣẹ̀ nínú ìlú yìí tó bá dọ̀dọ̀ yín ẹ máa foríjì ni ẹni ó jáwé oríjì ẹ máa foríjì ẹni ọ̀tọ̀ ló ń yọ tòfò wá sínú òbí ṣé Àkànjí di òfò wá ní òbí ni láàrin mi àti tí n bá rí ẹran mi inú máa bí mi ó dà mí tẹ fẹ́ràn mi mọ́ kó fẹ́ràn mi lẹ̀. abẹ ọkọ lòun ò gbà abẹ ìyàwó lòun ò gbà ó dà ẹ̀yin méjèèjì kí lẹ fẹ́ ká ṣe báyìí. ojú mo fẹ́ rè é mi ò fẹ́ràn mi mọ́ Àkànjí gángan fúnra rẹ̀ gángan Àkànjí gángan tó ń dàlù láàmú tó ń jẹ́ káwọn ayé sunkún òun ni mo fẹ́ ẹ bá mi pa tẹ bá pa tán ẹ bá mi bò kẹ́ fi àlùbọ́sà sí kẹ́ ẹ ráta sí kó máa mo fẹ́ jẹ Àkànjí gangan. ẹ dákun ẹ dúró ta ni kó bá yín pa Àkànjí. baálẹ̀ ọkọlù àtẹlóye Àkànjí ni mo fẹ́. ẹ wà á jẹ́ àjọlọ ọ̀dọ̀ baálẹ̀ ní ìsìn ẹ lọ fẹnu ara yín sọ̀rọ̀ fún wọn pé tọ̀ ẹ bá ti bá Àkànjí o ẹ bá ń pa o ẹ bá ń górí rẹ̀ sọ́tọ̀ o mo fẹ́ jẹ̀ fún mo fẹ́ jẹ̀dọ̀ ẹ wà lọ fẹnu ara yín ṣàlàyé. bàbá olóyè èmi nífẹ̀ẹ́ sí kí n mọ̀ jẹ tinú ẹran. àádá fún ẹ. tinú Àkànjí lèmi ó jẹ. ọkọ yìí náà ti sọ bẹ́ẹ̀ ẹ já jọ lọ lé baálẹ̀. ẹran tí Àkànjí wá jí lé mi ò fẹ́ràn mọ́ mo fẹ́ jẹ Àkànjí. ẹ já jọ lọ lé baálẹ̀ kò ní di pé mò ń lọ bá yín ṣàlàyé mọ́ ẹ já jọ kẹsẹ̀ lẹ́sẹ̀ ẹ já jọ lọ. ká lọ lé baálẹ̀. ẹ̀yin fúnra yín ni ẹ lọ yanjú ẹ̀ sátẹ̀lé wọn.
ṣé ká tẹ̀lé wọn. a jẹ́ pé wọ́n ṣe wà tí ó ní inú ewu la wà o bá a wà inú ewu la wà àbúrò ìgbẹ́ kájọ lọ́dọ̀ balẹ̀. ẹ wá gbọ́ àwọn ọmọ yín tó wà ní ilé yìí akọ̀dé máa gbé wọn lóye. ṣé kí n má parọ́ ojoojúmọ́ nífẹ̀ẹ́ rẹ kàn ń dà mí lọ́rùn orí tí n bá fẹ́ ọ ìmọ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ sí gbèsè ayé mi. ṣé lóòótọ́. ìfẹ́ rẹ pa mí bí ọtí. mo fọlọ́ búra. Àkànjí mi bọ́ọ̀ tí nífẹ̀ẹ́ mi lèmi náà nífẹ̀ẹ́. ó dá ọ lójú. ikú nìkan ní ìbàjẹ́ lọ́rùn yòó. ojú sì tì mí. ojú sì tì mí. òbí ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. torí bá a ti ń bọ̀ lẹ́ẹ̀kan mo ti fẹ́ sọ kí ní òun sọ sí mi lọ́kàn. ìyá mi ti ń sọ pé ìgbà wo ni ìlú Adéwálé. ó sì sọ fún ìyá mi pé kò sẹ́jọ́ lọ́wọ́ mi o. ìwà Adé fúnra rẹ̀ òun ló ṣe yán bí ọkà. ká lọ ti tètè sọ ká tó débì n bá ti yọ̀dọ̀ ìyá mi. ọ̀rọ̀ tá à ń sọ ló jẹ́ kọ́kàn mi fò. ó dáa sọ fún ìyá mi tó bá dọjọ́ rọ̀ ń wà kẹrin. àná mi o. iyùn ó ṣe fẹ́ yẹ létí lápá ọmọ báyìí mo ní mi ò gbúdọ̀ rí òun àtàkànjí papọ̀ mọ́. Àkànjí mi ò fẹ́ rí ẹ ní ilé mi sẹ́ mo ti sọ fún iyùn pé kó sọ fún ọ pé mi ò fẹ́ rí ẹ ní ilé mi ò fẹ́ kankan láàrin ìwọ àti ara iyùn mi. tí gbogbo àwọn èèyàn bá wá jókòó tí mọ̀lẹ́bí jókòó wọ́n wá sọ wípé ta lọkọ ọmọ mi o wà wá sọ wípé ẹni tó ń gbé ẹdìyẹ láàrin ìlú tó ń gbé ẹran láàrin ìlú tó yẹ pé èlùbọ́ wọn tí wọ́n sá sí orí sá ṣe ló ń lọ jí ká ó lèmi máa tọ́ka wípé ọkọ ọmọ ti tèmi. àná mi iṣẹ́ mi. sórí wọn kọ́kọ́ lé ẹlẹ́yọrọ́ náà kí tó wá fàbọ̀ wá bá adìyẹ tirẹ̀. Àkànjí wo ilé yìí dáadáa kó o bu yẹ̀pẹ̀ ilé mi ò fẹ́ rí ẹ nínú ilé yìí mọ́ ó yá jẹ́ ìpadà bọ́ ọ. ẹ má fẹ́ o kì í ṣe mi. ṣáà mi ò mọ̀ pé kì í ṣe mi ni. wọ́n á mọ̀ sọ yín lọ́jọ́ mi tètè wọ́n máa lọ bá mi sọ̀rọ̀ rírọ̀ bó ti wọlé òun. àná mi kì í ṣe mi. mo lu Àkànjí mọ̀ mi ọ̀ bá mi bu wọ́n lè mọ̀ bàbá mọ̀ ló mọ̀ Àkànjí mọ̀ mi bá mi. Wọ́ndà kò ṣe jẹ́ ń bá wọn iyùn ó yá báyìí ó yá báyìí ó ń tẹ̀lé olórí burúkú olè ọlọ́ṣà wọn tó yẹ pé gbogbo ẹran wọn ló ti fẹ́ gbé tán láàrin ìlú. Àbíkẹ́ sórí lílọ mò ń lọ yìí o sórí gbogbo iṣẹ́ tí mo filẹ̀ fún ọ nínú ilé òun pátá ni kò ṣe o tí n bá ilé dé tí mo rí pé kò ṣe pé bí mo ṣe ń lọ ìkó wá wọlé kó lọ mọ̀ sùn o ọ̀dọ̀ ọ̀rẹ́ mi lásán mo kàn fẹ́ dé máa tó padà sí tí n bá ilé dé kó kulẹ̀ lásán kó mọ̀ ìtì gbà ó rí ohun tí ń fojú rẹ̀ rí o. Bẹ́ẹ̀ni ìyá Àbíkẹ́ gbogbo ẹ̀ ni màá ṣe. mo ṣe wá gbàgbé mo rò bóyá mo ta owó yẹn. Àbíkẹ́ Àbíkẹ́ Àbíkẹ́. orí ìyá mi mo dáràn. Àkànjí orí ìyá mi o mo ṣàgbáre. Kí ló ṣe fún ọ gbogbo lójú ló ṣe fún ọ? Ìyá mi ọlọ́run ló ní kékeré padà ní ọ. Àkànjí ó jẹ́ wọlé wádìí ó kì í mọ́lẹ̀ ọlọ́run ló yọ mí o ọlọ́run kò sí fọwọ́ kàn mí ó kì í mọ́lẹ̀ ó kì í mọ́lẹ̀. Ọlọ́run ìdákọ̀jú sẹ́yìn lọ́dọ̀ ìdákọ̀jú sẹ́yìn àṣẹ oníṣẹ́rú ẹ̀mọ́ ọlọ́run yọ mí lórí àwọn mọ́ọ̀nàmọ́ ṣe àkànjú àdúgbò ní ìrọ̀jọ́ rẹ̀ fún ọmọ ọ̀rẹ́ mi ìrìn ajé ọ̀rẹ́ mi mò ń dá olóhùn
ṣọ́ọ̀ náà gbọ́ gbogbo ohun tí ń lọ láàárín ìlú ni. Ọ̀rẹ́ mi kì í ṣe pé mi ò mọ gbogbo ohun tó ń lọ nínú ìlú yìí, òkìkí pọ̀ nítòótọ́, ariwo sì pọ̀, àmọ́ kò yé mi náà. Bí n bá bi Àkànjí yóò lóun ò mọ̀ kankan pa rẹ̀ pọ́n parọ́ mọ́ òun ni, àbí kódà ọkàn mi gan ò balẹ̀ mọ́ nulẹ̀ torí bàbá mi níṣe náà ń dà mí láàmú páwọn ò fẹ́ rí mi pẹ̀lú Àkànjí mọ́, ó tiẹ̀ wàá sú mi. Olóhùn bí olóhùn ò mọ̀ kankan pa rẹ̀, ṣé nìkan tó ṣojú gbogbo aráàlú tí ò dẹ̀ ṣẹ̀yìn ìwọ náà. Èmi kàn ní bùn ọ́ gbọ́ ni o, nítorí tí aráalé ẹni bá ń jẹ kòkòrò búburú tí kò bá rẹ́ni sọ fún òwúrẹ́rẹ́ rẹ̀ ò ní já sùn lóru. Ọ̀rẹ́ mi ó dáa, ó ṣeun, alátìsè mi yóò mà ti ṣe ara rẹ̀. Jọ̀ọ́ jẹ́ kí n bí ẹ́, ṣàkànjí nìkan ló wà láàárín ìlú wa tó fi jẹ́ pé àkànjí dandan láti ṣe rẹ̀ ya mọ̀ àti ṣe ara rẹ̀ ni o. Mi ì fẹ́ kí mọ́ mi gbọ́ mo ṣe pè ọ́ síbí ká wá sọ̀rọ̀. Bí àlè. Tí n bá tayò báyìí tí mo tayò lónìí kọ́lọ́jọ́ kìí fẹ́ bá ọ̀rẹ́ mi kan aláùsà ẹ̀ẹ́dẹ̀ o ẹ̀ka àti o ẹ̀ẹ́wẹ̀wẹ̀ ojú mi kì í tọ̀ mí jẹ́ o ẹ má bínú ẹ ṣàbù ẹ̀sùn mọ́ mi ẹ má bínú ṣé ẹ̀kọ́ níyàwó gbéwòrì Àkànjí ẹ wá ní rárá kò ní yẹ yín kò ní yọkọ yín kò ní bá yín mu kò ní bọ́kọ yín mu. Ṣé mo ti ṣe pé mi wà kí ẹ wà ní ayé yìí kó máa pààyàn lẹ́fún èèyàn ẹni sunkún ẹ má rẹ́rìn ọkọ tí ó ṣe pé wìrì ó ń jí gbogbo ẹ̀ káàkiri ó wá wò ṣùṣù wá gbé ẹ̀rọ sọ̀rọ̀ gbé láàrin mi àti ẹ̀rọ tẹ́ gbé lẹ́wọ̀ ẹ̀rọ tẹ́ gbé jẹ́ morúkọ ẹ̀ ẹ̀rọ ìyá mi ni ẹ bá gbọ́ ẹ má gbẹ́ràn mi ẹ̀rọ ìyá mi ni o ẹ̀rọ ìyá mi ni ẹni bá gbẹ́ràn ìyá mi àánú lákè kódà átùnú lóko àánú lọ́nà àtúwánù nílé ọ̀lọ́mọ ó gbòyò pàmò 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 ni ẹ sọ fún ọkọ yìí ó lè ẹ̀rọ tó jí gbé káàkiri tẹ́ ẹ̀ pa tó bẹ́ẹ̀ rè tẹ́ dàbí tala mọ́ ṣé báyìí fẹ́ yín lè ẹ wọra yá ẹ̀ ẹ dàbí apẹ̀rẹ̀ ẹ̀kẹ́ ẹ níwájú ẹ̀ lẹ́yìn gbogbo ẹ̀kọ́ tẹ̀ kú bọ́m̀bọ́m̀bọ́m̀ ó lè lọ́kọ yìí àwa sọ ẹ wá sọ pé ẹ sọ pé ẹran tọrọ tèmi kó túlẹ̀ o àìtúlẹ̀ àjẹmọ ló máa jẹ́ tí bá gbẹ má gbẹràn mi o ẹran ìyá mi ni o ẹran ìyá mi ni o ẹ sọ fọkọ yín o lè ẹni bá gbẹràn àgbo àánú lákè o tẹ bá bẹ̀rù kò lè dá fọta yìí ẹ wá ẹni dùmarè o sẹ́yìn ẹni tó wà lẹ́yìn ìyàwó olè ẹwẹ́sẹ̀ bíi pẹ́pẹ́yẹ olè òmàráyé wá o ẹ̀rọ kọ́ yí pé ẹ̀rọ tó gbé kó gbẹ̀rọ mi nílẹ̀ ò jẹ́ gbọ́ ó dàbí talamọ́ ẹ má gbẹ̀rọ o ẹ̀rọ ìyá mi ni o ẹ̀rọ ìyá mi ni o. Àkànjí ọ̀rẹ́ mi. Ìgbóhùn ń pẹ́ bò ó. Kẹ́lá fẹ́ àti ẹ̀gbọ́n rẹ̀ ń kọ́. Àkànjí ọ̀rẹ́ mi. Àbúrò ìrìn adé ni. Iye mi ló fò àbúrò ìrìn adé ni. Ọmọ ẹ rẹwà. Owó ni gbó rẹwà. Àkànjí ọ̀rẹ́ mi. Ọmọ ike ni. Ó rẹwà. Mo dákú. Ìyàn adé bò ní. Ọmọ dára ó dẹjọ́ káàsán bò ní. Ìyàwó mi o. Ìyàwó mi kí ló dé? Ojú ẹ kọ́rẹ́ lọ́wọ́ kí ló dé? Ẹ dákun bó lójú mi ò ṣe ní kọ́rẹ́ lọ́wọ́ ṣé lè gbọ́ gbogbo ohun tí ń lọ ń lù ú
ẹlẹgbọgbọn tí lọ lù mi ò lè lọ ra nǹkan mọ́ tí mọ mi bá rán mi iṣẹ́ bí bá bọ́ síbi ọ̀rẹ́ olè bí mo bọ́ sọ̀rọ̀ ọ̀rẹ́ olè ọpẹ́lọpẹ́ Adérónkẹ́ tí mo bá mi ra nǹkan kí ló dé sí ṣe dákun ṣé mi náà wá kéré nínú ìlú yìí ṣé mo kéré nínú ìlú ìtàkọ̀jì lọ ń dojú tì mí gbogbo àwọn ọ̀rẹ́ mi ní sọ̀rọ̀ sí mi. Ìyàndé ò bá ní sùúrù ẹgbẹ́ nǹkan tó ń sọ ò rí bẹ́ẹ̀ òun ló fi rí èmi àtàkùnjí ta ní ká wá bá ẹ inú mi dẹ̀ dùn ó ní bàbá àti màmá ọ̀ sí nílé Ìyàndé má bínú gbọ́tẹ̀nu Àkànjí irú ọlọ́pàá mọ̀ Àkànjí wọn náà sọ̀rọ̀ olólùfẹ́ mi. Ìyàndé tí gbogbo èèyàn bá ti ẹ̀gbà mi gbọ́ sí kò yẹ kí wọ́n gbà mí gbọ́ irọ́ náà pamọ́ mi ilé iṣẹ́. Dákùnjẹ́ gbọ́ràn irọ́ náà pamọ́ ṣé wọn ọ̀rẹ́ ẹ̀gbọ́n Akíntúndé lẹ̀ àbí kò sọ́kùnrin míì nínú ìlú tó fi jẹ́ pé wọn nìkan náà parọ́ mọ́ ó sì ní irọ́ náà pamọ́. Ìgbà tó kàn di tẹnu ilé iṣẹ́. Ayé mi Akíntúndé mọ́ wò mí rà. Má gbàgbà Àkànjí náà rèé má gbàgbọ́ ọ̀rọ̀ àná Ìyàndé kò lè ṣe Ìyàndé má gbàgbé ọ̀rọ̀ àná Ìyàndé gbọdọ kí tó dé kò lè ṣe tó bá ṣèfẹ́ tó gbogbo ojú olúwa rẹ̀. ìfẹ́ náà ni Ìyàndé má bínú ìbínú ló wà ní ọtí túraká ó ṣàtìlúwọ kan ló ṣe. Òun Ìyàndé òṣèlú ìṣẹ̀lẹ̀dà mi tó gbé ọba gbà mí gbọ́ ìwọ tó jẹ́ lólùfẹ́ mi ṣé kò yẹ kó gbà mí gbọ́. obìnrin kì í ṣẹjọ́ èmi náà òkìkí òun pọ̀ jù láàrin ìlú rẹ̀. Ṣé bó ṣe wá bẹ̀ mí nù? Má bínú ọkọ mi. Ṣé bó ṣe bẹ̀ mí nù? Má bínú bó ní kí n tún ṣe bẹ̀ ọ́ má bínú. Ká tiẹ̀ wo láti bí t'Àkànjí kí ló dé tó jẹ́ pé gbogbo ìgbà tí wọ́n bá mú Àkànjí àbí s'Àkànjí ọ̀dà lúrú. Àkànjí. Sẹ́ni tí ń jalè ọ̀dà lúrú. Ọkọ ìlú akàn mọ̀mú lòmú ni Àkànjí ò jalè ó ní kọ́ lọ́fíìn kan tí ń bẹ́ǹdì rẹ̀ ẹni bó bá pẹ́ bó bá yá ẹ̀kọ́ fojú mímu hàn. Ọ̀tún mò ń dá yín lóhùn. Ó mà ṣe o lẹ́nu rẹ̀ ẹ̀ka tẹ̀ ní wò sí nlé Àkànjí sì rèé jalè tí wọ́n mú bí wọ́n ṣe ń rí ṣé gbogbo àwọn tó wà ní ìlú ọ̀dà Àkànjí mọ̀ ni ká ní wò sí nlé kan mú wáwájú rẹ̀ ṣé n tó àmọ́ sọ fáwọn aráàlú nù. Lẹ́ni gbogbo ìlú mú tí gbogbo wa náà rí. Baálẹ̀ ọkọ ìlú tó bá jẹ́ pé lórí ọ̀rọ̀ Àkànjí ni mo lè kú fún un. Ó kù f'Àkànjí. Àkànjí kọ́ ló ń ṣe é. Ó kù f'Àkànjí. Bẹ́ẹ̀ ni Àkànjí tí mo mọ̀ ọmọ jẹ́jẹ́ ni bẹ́ẹ̀ bá bomi sí lẹ́nu lóòrọ̀ bẹ́ẹ̀ bá débẹ̀ lálẹ́ bomi ọ̀hún bẹ́ẹ̀. Ìyún Àkànjí tẹ̀mí mọ́. Bẹ́ẹ̀ ni. Ọ̀dà bẹ́ẹ̀ wá máa gbọ́ láti òní yìí lọ mo wá fa Àkànjí sí ọ lọ́wọ́ báyìí. Torí ìjọ́kíjọ́ ni mo sọ o ìjọ́kíjọ́ tí Àkànjí báyìí tún lè jalè tí wọ́n sì mú déwájú mi àbó wùwàkíwà kan láàrin ìlú tí wọ́n bẹ́ẹ̀ mú déwájú mi. Bíi ká fi àdá gba aṣọ lọ́rùn ẹni ẹlẹ́ni gbogbo ìwà jákujàku tí ń wù láàrin ìlú ijó bẹ́ẹ̀ tún dán kan wò tí wọ́n bá mú déwájú mi. Ọ̀tún tó o bá lọ rèé tẹ̀lé ńjọ́ náà tó ń ṣe bó ṣe ń ṣeun ó ṣeé ṣe kó gbàlẹ̀kẹ̀ lọ́rùn wọ fún lára rẹ̀. Ó tẹ̀ ń lọ́rùn. Bẹ́ẹ̀ ni. Ọ̀rọ̀ Àkànjí. Bílẹ̀kẹ̀ mi bá bọ́ sí i ó tẹ̀ ń lọ́rùn. Lórí ọ̀rọ̀ Àkànjí. Èmi mọ̀ pé Àkànjí kọ́. Àkànjí ti ń dà lóru. Ọkọ ìlú bó bá pẹ́ bó bá yá yóò yé gbogbo wa. Ọ̀dà bó bá lọ fara mọ́ ọ̀dà bá àmọ́ wá lọ rèé fà létí o bá sọ̀rọ̀ níbi títí gbọ́ ìlẹ̀kẹ̀ rẹ bọ́ sí o ìlẹ̀kẹ̀ rẹ ò bọ́ sí ìjọ wọn bá tún má Àkànjí déwájú mi n ò ní wojú tí ní èsì ìdájọ́ tí ń bẹ lọ́kàn mi ọgbọ́ bá sọ̀rọ̀ o. Àgbọ́yé bá sọ̀rọ̀ o. Èmi mọ̀ pé Àkànjí kọ́ kò lè ṣe rẹ̀ kò lè dánrù rẹ̀ wò lásà. Àkànjí ò lè dáwò. Bá sọ̀rọ̀ kí wọ́n má mú déwájú mi lè wọ rẹ̀ ó ti gbọ́ kò sí wàhálà bá sọ̀rọ̀ o bá sọ̀rọ̀ o. Àmọ́ èmi mọ̀ pé Àkànjí kọ́ ní í ṣe gbogbo tí wọ́n ní í ṣe. Ọ̀dà ìwọ sábà sọ̀rọ̀ tèmi ni pé kó má déwájú mi mọ́. Ìyàndé. Báàmì. Ìyàndé. Báàmì. Ìyàndé. Báàmì mò ń jẹ yín. Ẹ̀mélòó ni mo pè ọ́? Ẹ̀mẹ́ta. Ìyàndé Àkànjí òun ṣe ń tó lè fẹ́ o. Omi kanlẹ̀ ìwọ náà wo gbogbo ìwà t'Àkànjí ń wù láàrin ìlú. Ṣé ìwà tọmọ rẹ̀ kan ń wù ni? Àbí o fẹ́ bọ orúkọ ẹbí yìí jẹ́?
Àkànjí níbí, Àkànjí lọ́hùn, Àkànjí ló ṣèyí o, Àkànjí ló ṣèyí o. Iyùn adé, orúkọ tí a ti jọ ń dáàbò bò tó jẹ́ pé orúkọ tó dáa, ṣó fẹ́ kó bàjẹ́ ni? Má jẹ́ kórúkọ yìí bàjẹ́. Mi ò fẹ́ rí ìwà àtàkànjí mọ́. Ṣó rò wípé tó bá jẹ́ wípé lọ́jọ́ òní tó wá, tó wáyé pé ìyá rẹ̀ wà nílé ni, ṣó rò wípé yóò rọgbọ báwọn? Kò lè rọgbọ. Àti wípé tó bá jẹ́ wípé bí mo ṣe fìbínú wọlé ní ọjọ́ ohun tínú ti bí mi, ohun tí mo lọ múnú lé mo padà bá níta ni, ṣé ohun tá à ń sọ ìlà máa sọ? Àbí ó dáa kọ́ ní nítorí tiẹ̀ mo pààyàn tórúkọ ẹbí yóò ti bàjẹ́? Bá mi, gbogbo tẹ́ ń gbọ́ nípa Àkànjí wọ́n parọ́ mọ́ ni bá mi. Wọ́n parọ́ mọ́ ni Àkànjí èyí ṣolè àbí bá mi. Ẹ̀yin náà wò ṣé Àkànjí ṣé ó jẹ́ ẹni tó lè jalè? No, gbogbo ẹnu ẹ sọ. Ẹ máa gbọ́rọ̀ nígboro ẹnu. Àkànjí òun ṣolè, ṣọ́ ń parọ́ mọ́ ni. Olè tó ń jalè wá kọ́ sí níwájú orí. Àbí wọ́n máa ń lẹ̀mọ́ láṣọ yí pé ẹni olè ni o. Iyùn adé. Tó bá jẹ́ èmi ni bàbá rẹ, tó ní bàbá mi níbòmí, tí n bá fẹnu mi gíóbì fún ẹ jẹ, o lè má jẹ o. Ọ̀rọ̀ tí mò ń bá ẹ sọ yìí kò gbọ́ sí mi lẹ́nu. Àkànjí kò ń ṣe ẹni tó lè fẹ́. Bá mi, èmi náà kọ́kọ́ gba Àkànjí gbọ́ láti ilẹ̀, àmọ́ ńgbà tọ́rẹ́ rẹ̀ sì dé tó ṣàlàyé fún mi lèmi náà ṣẹ̀ṣẹ̀ wá rí pé wọ́n ń parọ́ mákànjí ni. Àkànjí ò mọ nǹkan kan nípa gbogbo ọ̀rọ̀ yìí ò bá mi. Kẹ̀sì mọ́ wo èmi àtàkànjí á ti rìn jìnnà gan o, ọ̀nà wa ti jì, mi ò sì lè fi Àkànjí lẹ̀. Ẹ̀gbọ́n náà, irú ayé wo lèmi wá, irú ayé wo mo wá? Irú ayé wo ni mo wá tó jẹ́ wípé gbogbo nǹkan tí mi ò mọ̀ ń pa rẹ̀ làwọn èèyàn ń parọ́ rẹ̀ mọ́ mi? Irú ayé wo ni mo wá tó jẹ́ wípé àwọn èèyàn kàn ń dún, wọ́n dúró nǹkan tí mi ò ṣe mọ́ ni, wọ́n kàn ń dúró nǹkan tí mi ò ṣe, wọ́n ń dúró ẹ̀ mọ́ mi. Láti kékeré mi tí mo fi dàgbà ẹgbẹ́ tí mo dáyé. Ẹlẹ́dàá mi ò sí mi lọ. Ṣéyí ìgbókú kò kú sóṣẹ́ kò wá ṣàpẹẹrẹ. Kí ló ti ọ́? Ẹ gbà mí. N kí wọ́n káàkiri inú ilé. Ìyá yín lọ wá jókòó sí tó ń sunkún. Ẹlẹ́dàá, kí ló ti ọ́ tó ń torí rẹ̀ ké? Èwo lẹ tún bí bí ìyá mi? Òní kìtẹ́jì sọ́fìn. Ọlá kìtẹ́jì sọ́fìn. Ṣé tójú ò bá ti kété, ṣé kò yẹ kójú ti ọ̀fìn mi ni? Ṣémi nìkan mo wà ní ìlú ni? Ìyá mi ẹ jókòó tẹ́tẹ́rẹ́, ó ti sú mi. Ó dáa náà Àkànjí, wọn ò jókòó tẹ́tẹ́rẹ́, ojú kékeré ní fi ń wọ̀rọ̀ náà tẹ́lẹ̀. Gbogbo wa di pé à ń pọ̀rọ̀ ọ̀hún lówè, ní wọ́n padà ńlá rónú, iná ni kò yé mi náà mọ́. Àmọ́ sọ wá rí bó ṣe rí yìí o, àtijọ́ tẹsẹ̀ bọ ṣòkòtò kan náà. Wọ́n wà bọ́ta lórí ọ̀rọ̀ yìí torí mo fẹ́ mọ bó ṣe jẹ́. Wọ́n torí èyí ò sunkún mọ́ o, mọ́jòkó tẹkún dákun mọ́ kò bá mi ò torí gbogbo bọ́ọ̀ tí ń wẹkún mu ń dà mí lórí irú nínú tèmi náà dùn o. Dákun ṣàánú mi o, ṣàánú mi o Àkànjí. Ìyá mi, ẹ jẹ́ bí ń béèrè kan. Mo dá lóhùn. Mélòó lẹbí, mélòó ni mi lọ́wọ́ yín? Àmọ́ àbí ni Ọ̀yọ́ lọ́n tún ṣe mo bí jù wọ nìkan náà lọ. Níwádà, gbọ́dọ̀ mi nìkan lẹbí, ṣé ni yóò dùn tẹ́ bá gbọ́ pé olódì mi kó sódò? Àbí? Ọba tèmi jẹ́nu ọ̀pá mi sáyé nù. Mo ní ó ṣe wá rí bá mọ̀ dàn wò. Dákun
àní ọmọdé owó jáde torí rẹ̀ sẹ́ àní owó jáde kò ní rí bẹ́ẹ̀ kó ní ṣe wá rí bàbá. mọ́ sunkún mọ́ torí bọ́n ti ń sunkún ọ̀jẹ́ kiri tèmi náà ṣe dáadáa mọ́ n ò sì gbádùn ara mi mọ́ wá wọlé kọ́ lọ rè jẹun wọlé oúnjẹ rẹ náà mo ṣetán ní ìwọ kì í sọ̀rọ̀ oúnjẹ ló kàn mí kàn yá mi. yá wọlé wá lọ rè jẹun. ó sùn mí o. wọ́n sùn kó máa hàn. ó sùn mí o. kára ó lè balẹ̀. Lúkòsì. àwọn èèyàn mi ní ọdẹ lásìkò ó ti ń tó bí ọjọ́ mẹ́ta náà tán ti wọnú ìlú wa ìwá. wọ́n láwọn náà fẹ́ lólẹ̀ kékeré kan wọ́n á wò pé èmi kan baálẹ̀ inú ìlú wa yìí mo ṣe mú wọn wá sọ iwájú baálẹ̀ àwọn ni. tí n bá gbọ́ nǹkan tó sọ dáadáa ẹ ǹlẹ́ o arákùnrin wọ́n lè kó lẹ ti wá. abẹ́ ni ẹ wá ń wá ilẹ̀ tẹ́ fi kọ́ ilé ìjọsìn ti yín. ẹ ṣe gan bí olóyè ṣe sọ àtẹ̀kọ́lé mi ti wá olú ìjọ wa lẹ́kọ̀ọ́ ló rán mi wá sí ìlú yìí pé a fẹ́ máa dá ìjọ wa sílẹ̀ láàrin ìlú kéréje láti jẹ́ kí ọ̀rọ̀ ìyìnrere ti Kristi ó káàkiri gbogbo àgbáyé. bẹ́ẹ̀ ni ilẹ̀ fẹ́ fi kọ́. lẹ́yìn àmọ́ Lúkòsì ó yẹ kó o mọ̀ pé gbogbo ilẹ̀ tó wà ilẹ̀ ìlú ni ilẹ̀ ìlú sì rèé ìwọ náà mọ̀ pé ó ní tá a fẹ́ fi ṣe fún lù. torí ńgbà wọn ti nílé ìjọsìn làwọn fẹ́ kọ́ ọ́n bó o bá rí èèyàn láàrin ìlú tó fẹ́ talẹ̀ tiẹ̀ ìwọ mú wọn lọ rèé bá wọn kí wọ́n fojú kanra wọn kí wọ́n sì dúnàádúrà láàrin ara wọn kó sanwó fẹ́ni ó bá nílẹ̀ kí wọ́n sì fi ṣe tó bá wù wọ́n. ṣùgbọ́n tó bá jẹ́ tilẹ̀ ìlú n kò ní ṣeé ṣe ká fún ẹni tí ó kọ́lé ìjọsìn nílẹ̀ ìlú torí ilẹ̀ tó wà nínú ìlú tá a fẹ́ tó jẹ́ tìlú báyìí ẹni tó bá fẹ́ kọ́ bí iléèwé èyí tá a fi lẹ̀ fún iléèwé wà ń bẹ̀ èyí tá a fi lẹ̀ fún iléèwòsàn wà ń bẹ̀ èyí tá a fi lẹ̀ fún gbogbo nǹkan tó bá jẹ́ pé tí ó ṣe àǹfààní fún ìlú wa tí gbogbo ọmọ ìlú ó jèrè ń bẹ̀ ìta nílẹ̀ ìlú fúnnu ṣùgbọ́n pé ká gbélé ìlú ká gbé fáwọn kí wọ́n kọ́lé ìjọsìn fáwọn ẹlẹ́sìn kejì náà bá dé àwọn náà ó tún béèrè á tún gbé fáwọn náà bá ní gbé fún wọn bá a bá sì fún wọn yóò ṣe pé à ń ṣe tẹlẹ́sìn kan à ṣe tẹlẹ́sìn kan ẹ̀yin tó bá jẹ́ pé bí iléèwé bí ilé ìwòsàn ni ìbá ní ká fún wọn nǹkan nínú ilẹ̀ ìlú ṣùgbọ́n ilé tí wọ́n fẹ́ kọ́ kò ní ṣeé ṣe. ìjọ ta fẹ́ dá sílẹ̀ fún àǹfààní gbogbo ìlú náà ni torí pé ìyìnrere ti Kristi òun la mú wá. àmọ́ ṣé gbogbo ìlú ló wá jẹ́ ẹlẹ́sìn tiyín ni bàbá fẹ́ yin àwọn tí èsì ẹlẹ́sìn yín kọ́ ṣé aráàlú kọ́ làwọn ni ilẹ̀ ìlú la sì pé ṣùgbọ́n tó bá jẹ́ ilé ìwòsàn gbogbo ọmọ ìlú ní ó máa lọ bẹ̀ bó bá sì jẹ́ ilé ìwé gbogbo ọmọ ìlú ní ó lọ bẹ̀ ìdínú tó bá ti wá dìgbà míì tó bá jẹ́ pé ẹ ní nǹkan míì tí o ráwọn tí ó kọ́ lé ìwé. kọ́lẹ̀ ńlẹ́ o. ẹjọ́ Àkànjí mo wá fi sùn. ẹjọ́ Àkànjí. kí ni Àkànjí tún ṣe. ẹjọ́ ohun rí tí mo sọ ẹdìẹ mọ́ ibẹ̀ ni Àkànjí ti lọ tú ẹdìẹ mi pariwo mọ́ báyìí pé sá lọ nìyẹn o. Àkànjí bákan náà. n tó ń sọ ni pé Àkànjí tú adìẹ rẹ níbi oṣó mọ́. bí mo sọ mọ́ ni. bí wọ́n ṣe wá rí tó pariwo. ó yẹ sá lọ nìyẹn. ó wá jùlẹ̀ ọ̀ sá lọ. ó sá lọ ní o. Lúkòsì ọ̀rọ̀ ló tún ń gbọ̀n ọ̀rọ̀ ló ń gbọ̀n o. à ń pọ̀rọ̀ yìí lówè ó ń fẹ́ máa láàárọ̀ nínú báyìí. olóyè ó tiẹ̀ dá báyìí. kódà wo àsìkò tó rìn sí ìdá tá ló ń kí gbẹgbẹgbẹgbẹ tún sẹ́yìn tá ló ń kí. àrùbálẹ̀. ó ní ilé ìṣojú wọn kan. èmi ló dé. ọ̀ya nítorí sọ fún mi ní ìsìn ta ló tú adìẹ rẹ. bí tí mo so ẹdìyẹ mi mọ́ ibẹ̀ ni Àkànjí ti lọ tú ẹdìyẹ yìí pé gbọ́ àrùn mi báyìí pé sá lọ nìyẹn o. èmi. bẹ́ẹ̀ni. ó sì tú adìẹ rẹ lẹ̀. arákùnrin dákun sára yá. ara nígbà sára balẹ̀. bẹ́ẹ̀ni. ṣé wọ́n ti mọ̀ nílé. kò sí ọ̀rọ̀ tó ṣe mí. ṣé ń pelé. mi yà dáadáa. ẹ wo ṣé ń lóògùn. ara mi yà.
èyí tẹ́ wọ́ sóbìnrin yìí. èmi àti bàbá olóyè lájọ wà látẹ̀kọ́ ìkúrò lọ́dọ̀ bàbá olóyè ẹ wò. ẹ dákun àròbalẹ̀ àkànjí tẹ̀ ń wò yìí látàárọ̀ kùtùkùtù ló ti dọ́dọ̀ mi kò sì jáde tàárọ̀ tọ̀sán kódà ká tó kó lérọ̀lẹ́ ni mo ti fún lóúnjẹ ìrọ̀lẹ́ ni mo ní ká ṣeré dé ọ̀dọ̀ àròbalẹ̀ o mo ṣe wá jáde lọ gbẹ́dì yìí ò yé mi o àkàtà mi ló wà látàárọ̀. Baálẹ̀ ẹ ṣèdájọ́ àkànjí ó ṣe ń di lemọ́lemọ́ rẹ̀. ara eléyìí ò yá láwòkù ni ẹ mọ̀ bọ́n tí ń gbé mọ̀ bọ́n tí ń sọ. ọ̀tún ọ̀rọ̀ àkànjí à ń pè lówe ó ń làrónú ṣé bọ́mọ yìí bá wá kéré bí ò dákànjí mọ̀ pé òun ló tún un ládìẹ gbogbo àwọn tí wọ́n ti ń wá fẹ́ kí àkànjí sùn ní ẹ̀dẹ̀ wa ń bì ṣé àwọn náà kéré ni ṣé wọ́n kéré ni. olóyè òsì olóyè ọ̀tún wọ́n kéwè àrẹ̀lẹ̀ yìí ò yá èyí tó wọ ìyá ò bọ́ bàbá tán yìí aṣọ obìnrin ló wọ̀ sórí ìṣòkòtò ọkùnrin yìí kò lálàáfíà. ẹ̀yin wo arákùnrin olóògbé adìẹ rẹ àbí o sì pariwo mọ́ o sì ju adìẹ rẹ lẹ̀ ìwọ sì tira adìẹ rẹ mú nǹkan kò sì sádìẹ rẹ yọ̀ọ̀dà fún màmá adìẹ rẹ lọ ọ̀kárẹ̀ o yọ̀ọ̀dà fún ọ ńlẹ́ o. dákun mọ́ ọmọkùnrin rẹ o lóògùn rẹ tó kù o. àrẹ̀lẹ̀ yìí ò yá àròbalẹ̀ àrẹ̀lẹ̀ yìí ò yẹ eléyìí tó wọ sóbìnrin yìí. àmọ́ ọ̀tún àròbalẹ̀ ìwọ náà gbọ́n tí lukosi béèrè ṣé lèyí nìkan ni ó kọ́ mẹ́jọ àkànjí wá ní àbíbò. ẹ dákun ṣé kò dé àkànjí mọ́. látòrọ kùtùkùtù lọmọ yẹn ti jí dọ́dọ̀ mi. kí sórí tí mo fi ní ó máa lọ nípò onílé rẹ ló wà látàárọ̀ mo sì rí pé ìwọ pẹ̀lú rẹ̀ lẹ́jọ́ rìn wọlé lóòótọ́ bẹ́ẹ̀yàn bá sì wojú àkànjí ńgbà ẹjọ́ rìn wọlé kò jọjú ẹni tí ń sáré táyàtọ̀ pé wọ́n ń lé. ẹ ṣé o àmọ́ látòrọ kùtùkùtù kò kúrò lákàtà mi kódà wọn ò rán lóbì wọn ò rán lógbó kò jáde lé mi látàárọ̀. Baálẹ̀ ẹ ṣe ẹjọ́ àkànjí kẹ̀sí ń kọ́mọ́ ń kóbó torí filéńgé ọ̀rọ̀ àkànjí ń pọ̀ ní ìlú wa yìí. ní kíni. ẹ ṣe ìdájọ́ rẹ̀ kíákíá. kíni ìdájọ́ kíni ó rí èédú tó ní ìkòkò dúdú ìwọ ń pèèyàn kan ní gbéwìrì ò ń pèèyàn kan lólè níwọ tá a mọ̀ tán rẹ̀ ń kékeré ìwà lọkó ló ń kígbe. èmi lálọ́kọ́ ló ń kígbe. ìwọ lọkó ló ń kígbe. ìwọ balógun ló ń kígbe. ìwọ balógun ló ń kígbe. amọ̀tán rẹ̀. èmi lálọ́kọ́ ló ń kígbe. àmọ́ gidi àmọ́ dù. ọ̀tún. Baálẹ̀ ọlọ́yin ní jẹ́ o. ọ̀tún. ọlọ́yin ní jẹ́ o. lukosi. àròbalẹ̀. ẹ dákun ṣé wo ni ò tó wo ni àbí wòyàn ni ò tó wòyàn. ẹ mọ̀ bẹ̀rù ẹ dákun. kí ló ń ṣe yín ná. ẹ mọ̀ bẹ̀rù. ẹ wò mí o ẹ jẹ́ n sọ kinní kan fún yín kó yé eyín dáadáa lónìí. ìlọ́ba ká lójó o ẹni bá lọ́ba tó ẹni ó bá jọba tó bá lójó wọ́n ní Ṣàngó ní parú wọn kí ló dé níwájú mi lẹ́ ń pariwo báwọn kí ni ṣe yín ná. àròbalẹ̀. bí wọ́n bá ti wá dánú bí olójú mi náà. Àkànjí sórí tí wọ́n ń dálẹ̀ báyìí. ẹ wo Baálẹ̀ àbọ̀ rí. ọkọ̀ ń di tẹ̀mí ní ìgbádìyẹ irọ́ ìdípọ̀jú ìgbádìyẹ. orí ń tọ́lọ̀ rẹ̀ ń dálẹ̀. ẹ̀yin wo ẹ̀yin ará Èkó. àwọn Baálẹ̀ o. àlejò. Baálẹ̀ tí ẹ bá ní sọ wípé mo jẹ́ àlejò láàrin ẹ jọ̀ọ́ mo fẹ́ sọ kankan nípa ọ̀rọ̀ yìí. nípa Àkànjí. ọ̀dà ẹ̀yin rẹ̀ sọ ẹ tá ti gbọ́n tán ló ṣe. Ọ̀tún. alàgbà. ó tójọ́ mẹ́ta tí mo ti ń gbúrò yín. àwọn ẹlẹ́kùn ló tó. wọ́n ló bàjẹ́ lónìí wá. inú mi dùn pé mo padà rí yín lójúkojú ẹ sì kú ọ̀rọ̀ lú. ó lè dá aláwà ń dé ọ. Baálẹ̀ gbogbo nǹkan tó bá ṣókùnkùn fún àwọn ẹ̀dá kedere ní báyìí lójú Ọlọ́run. Baálẹ̀ ó yí ọmọ tó ń sunkún bẹ́ẹ̀ ó yé ìyá ẹ̀ tó ń rẹ̀. èmi ò bá rọ̀ wá ká má fi ojú lásán wo ọ̀rọ̀ yìí o. bẹ́ẹ̀ ni mò ń sọ àròbalẹ̀ mò ń sọ mo ní kínní ó ní kọ̀lọ̀fín òun gangan ní jẹ jáde bọ̀ yìí ó ní kọ̀lọ̀fín nú. ààrẹ Èkó ẹ bá a sọ fún Baálẹ̀
wọ́n jẹ́ kó lọ yẹgi fákànjì kí ìlú wa yóò lè tùbà kó lè túṣẹ́. ẹ má wàá jẹ́ ká tí ìyẹ̀gì fákànjì èmi ò bá ní pé ká fi ojú ẹ̀mí wò ó ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ẹ̀mí ká fi tọ̀ ọ́. Baálẹ̀ Àkànjí tèmi wò yìí ó ṣeéṣe kó jẹ́ pé lóòótọ́ ló ń sọ ó ṣeéṣe kó jẹ́ pé lóòótọ́ ni òun àti Ọ̀tún kàn jọ wà látàárọ̀ ó sì ṣeéṣe kó jẹ́ pé ọkùnrin tó kú omi báyìí lóòótọ́ ló rí Àkànjí. Ẹ wo Baálẹ̀ ohun ẹ̀mí la lè fi tó nǹkan tí mò ń rí kò dàbí pé nǹkan tí ojú méjèèjì wa yìí tó lè rí. Baálẹ̀ èmi ò bá ní pé tí ẹ bá rò wípé àlejò ní mí láàrin yín ẹ jẹ́ kémi àti Àkànjí ká jọ lọ sílé kí n lè tẹ̀ ẹ́nu dáadáa kí n lè bá sọ̀rọ̀ bóyá ó ṣeé ṣe kó jẹ́wọ́ fún mi. torí gẹ́gẹ́ bí n tí mò ń gbọ́ nínú ọ̀rọ̀ rẹ ó fẹ́ lọ rèé bá wa tẹ̀nú. Ará Èkó tí n bá gbọ́ ọ̀rọ̀ yín yẹn dáadáa ẹ fẹ́ máa mákànjì lọ lé yín. Inú mi ò bá dùn. Àkànjí ó gbélé yín ta o. Ó gbé tiẹ̀. Bẹ́ẹ̀ bá sọ́ra yóò kó yàwó àtọmọ yín ta. Ó kó tiẹ̀ rí. Má fi nǹkan kan bò fún mi o. Gbogbo ohun tó bá sọ fún ọ, ojú èmi ò gbọ́. Ọ̀tún torí wọ ni o súnmọ́ Àkànjí. Ṣé wọ náà fọwọ́ sí kí ará Èkó mákànjí lọ kó lọ rèé tẹ̀nú? Ọkàn mi yọ̀ sí. Kó lọ rèé tẹ̀nú. Ọkàn mi balẹ̀ lórí rẹ̀ kò ní dójú tì mí kì í sọmọ burúkú. Ọ̀rọ̀ tí mo bá sọ tẹ́lẹ̀ o. Àmọ́ mi náà dúró lórí rẹ̀. Tó bá tẹ̀nú tó jákànjí ní ṣe kínní yìí. Ọ̀tún. Kílẹ̀ kẹ́ oyè mi ó bọ́ sí. Ó ti tán. Ará Èkó ẹ máa mú lọ tó bá rí bẹ́ẹ̀. Olóyè òsì ẹ jọ mọ́dé lẹ́yìn ẹ nípa títí. Òun náà lẹ lè rí tẹ́ẹ̀bà ara lẹ̀ ilẹ̀ ìlú kò sí fún pé ká fi kọ́ ilé ìjọsìn ṣùgbọ́n tó bá jẹ́ pé ilé ìwé ọsibítù ilẹ̀ wà. Mo bá ń ṣègbésẹ̀ kankan lórí rẹ̀. Ẹ ṣe. Ẹ máa mú lọ ẹ tẹnu dáadáa kò gbọ́dọ̀ sá mọ́ yín lọ́wọ́ o kò gbọ́dọ̀ sá o. Ẹ rèé tẹnu. Ará Èkó ẹ máa tilẹ̀kùn yàrá yín dáadáa o. Ẹ rèé tẹnu. Ẹ pẹ̀lẹ́ ẹ̀dẹ̀kú ìjókòó ó ní nǹkan kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yẹn ṣé ó dá yín lójú pé gbogbo nǹkan tó ń sọ yẹn kò sí òtítọ́ nínú ẹ̀ kò sí òtítọ́ nínú ẹ̀. Ẹ wò pásítọ̀ bí èyí tẹ̀ ń béèrè yìí mo sọ fún yín gbogbo tí ń ṣẹlẹ̀ ní ìlú yìí kò síbi kankan kó gbábi kankan yé mi bí n bá rìn sọ́tún Àkànjí olè bí n bá rìn sósì Àkànjí olè nígbà míì gan bí n bá ń sùn nínú ilé mi ariwo Àkànjí ni gbogbo aráàlú ó máa pa. Ẹ mọ̀ Bíbélì gan sọ pé láti ẹnu èèyàn bíi méjì mẹ́ta láti fi òtítọ́ múlẹ̀ láti ìgbà tí mo ti wọnú ìlú yìí kó tó di pé mo wá lọ sílé baálẹ̀ láti lọ tọrọ ilẹ̀ ni àwọn èèyàn ti máa ń sọ pé èèyàn burúkú kan wà nínú ìlú yìí o Àkànjí ni o ó lè èmi náà ti gbọ́ òun ló wá ń jẹ́ kí ṣùgbọ́n ẹ sọ wípé ẹ mọ̀ ọkọ pa. Ó dà ẹ̀yin ẹ wo ìgbà tí èmi àti yín pàdé lẹ́ẹ̀kan lọ́dọ̀ baálẹ̀ bó ti máa ń parọ́ mọ́ mi nìyẹn tí yóò bá ṣe pé èmi àtúlẹ̀ ìta lọ́dọ̀ baálẹ̀ Àkànjí náà tún ni. ó lè ṣókùnkùn sí wa gẹ́gẹ́ bí ẹlẹ́run ara. Ẹ gbà mí o. wọ́n mọ̀ wípé kedere ni lójú Ọlọ́run máa yẹ ká rí ogun àparọ́ ọmọ ní ìtakò ni. Àmín o kò yé mi mọ́ o ẹ gbà mí o. Ogun èṣù ni ṣùgbọ́n mo mọ̀ wípé kò sí bí èṣù ṣe lè lágbára tó agbára Ọlọ́run ó ju ti ẹ̀dá kẹ́kẹ́. Bẹ́ẹ̀ni. Nípasẹ̀ àdúrà àti àwẹ̀ ohun gbogbo ní ṣíṣe èmi ò bá rọ̀ ẹ̀yìn kémi àti kí a jọ rìnrìn àjò àdúrà kí a jọ rìnrìn àjò ẹ̀mí ká gbàdúrà bó ṣe yẹ ká gbà ká gbààwẹ̀ ká wá fi ìgbélé kún ó dá mi lójú kí ọjọ́ mẹ́ta tó pé Ọlọ́run á fi ìṣẹ́gun fún wa. Àmín. Ẹ wo pásítọ̀ gbogbo ohun tẹ́ bá ti ní ṣe báyìí mo ṣetán àti ṣe mo tún bá ti jọ́nà àbáyọ ni mo ṣetán. Kò wá tó bá ti wá yá ìyẹn kó pẹ́ mọ́ àdúrà náà ti bẹ̀rẹ̀
láti àárọ̀ la lọ́sìn ká bẹ̀rẹ̀ àwẹ̀ àti àdúrà yẹn ọjọ́ 3 péré náà lọ́wọ́n adé fún iṣẹ́. Àmín àmín. Ẹ jẹ́ àgbàdúrà. Ní orúkọ Jésù. Àmín. Baálẹ̀, ẹjọ́ Àkànjí mo wá fi sùn. Ẹran mi tó ṣe ìbímọ, Àkànjí kíkan mọ́lẹ̀ nínú rẹ̀ ó sì gbé àmú lọ́pẹ́lọpẹ́ àwọn èèyàn tó bá mi mú Àkànjí. Ẹ̀yin olóyè ẹ̀gbọ́n tí wọ́n sọ ni. Àkànjí wọ́n ní wọ́n rí ọmọ bí o ti jí ọmọ ẹran. Òun náà sì ló gbé lọ́wọ́ ẹ̀. Ṣé lóòótọ́ ló jí àbó ò jí? O ò lè sọ̀rọ̀ ọ̀dà àbáwọn. Àròbálẹ̀. Kí ló tún fẹ́ sọ? Ọ̀tún ọ̀rọ̀ ojú ìjà ń gbàsá bí ọ̀rọ̀ òdì lẹ́nu ọmọ yóò lè ìwọ náà wá wò fẹ̀kìfẹ̀kì balógun àwọn olè ọ̀rí nǹkan báyìí. Kí ni ìṣe mí kàyéfì pé kí n tó dé yàyín mo fi Àkànjí sílẹ̀ lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ ni ọdún ọ̀làgbà mo fàkànjí sí Àkànjí tún wá ṣe dẹni tó gbé ọmọ ẹrọjọ́ ní àyín ní òwò ayé mi. Àkànjí mi lọ́dọ̀ àná. Ibẹ̀ mo ti ń bọ̀ báyìí o lọ́dọ̀ àwọn fásitì àbálàgbà bí kẹ́ ń porúkọ wọn mo fàkànjí tèmi lẹ̀ síbẹ̀. Ó ìyá Àkànjí ìyá Àkànjí àròyé ò kájọ o ọgbọ́n tí ń sọ fún ọ. Wọ́n mú yàn wọ́n kà mọ́ bí ó ti gbé ọmọ ẹran òun ló sì dúró yìí kò sì sọ́pọ̀ nǹkan ló ń jí ẹ̀yìn tí ń sọ wípé ń bẹ lọ́dọ̀ ní kinní kan ń bẹ lọ́dọ̀ ní kinní kan sákàtí pé méjì ni àbákàtí kọ́ ló dúró yìí. Baálẹ̀ kíní ìníkan lọ fi nù. Ọ̀rọ̀ ojú ìjà ń lọ sa Sákànjí kọ́ rèé wí fún gbogbo ìlú Pákànjí kọ́ rèé. Ó dá mi lójú Pákànjí ń bẹ lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ ń bẹ lọ́dọ̀ alàgbà. Wo mo máa ti ń ṣe ọ́ tí wọ́n fi ń sọ̀rọ̀ báwọn mo ti sọ fún ọ pé njọ́ Àkànjí bá tún jalè yóò gba lẹ̀kẹ̀ ọrùn rẹ yóò sì gbà lónìí. Ẹ̀jẹ̀ ń bọ́ lẹ̀kẹ̀ ọrùn rẹ̀. ń bọ̀ Lúkọ̀sì ó wàá dìde báyìí wọ́n lọ́ba ń ṣiṣẹ́ wọn ó bá ń lọ ilé alàgbà tó o bá ti bá Kànjí lọ́hùn àtàkànjí àtàlàgbà ẹjọ́ máa bọ̀ tí mo mọ̀ pọ̀ ò lè bá lọ́hùn kí lọ́kànjí ó ṣe lọ́hùn ẹ bá Kànjí lójú ẹ̀. Ó dé tán bá. Àkànjí lójú ẹ̀ bí ó ṣe á di méjì yóò ṣẹ́jú èmi wọn. Lọ mú wá. Ilé ìbákànjí mi Àkànjí lójú ẹ̀. Ẹ fi wọ́n lẹ̀. Eléyìí ò sọ̀rọ̀ ẹ̀wò kò sọ̀rọ̀ ń gbọ́ Àkànjí. Ìyá Àkànjí wọ́n la ìfì rẹ̀ wọ́n ó dé bá wa ní àyè. Àròbálẹ̀ o. Ẹ gbà mí o. Ẹ̀ẹ́dì láre o. Ẹ gbà mí o. Àkànjí rè o. Àkànjí tèmi rèé. Àròbálẹ̀ o. Baálẹ̀ kàyéfì ńlá rèé o. Àkànjí rèé. Mo bá lọ́dọ̀ alàgbà. Àkànjí tí mo tún fílẹ̀ sáàfin rèé Àkànjí tún rèé. Èmi látẹ̀lé báyìí o. Kàyéfì ńlá rèé o. Àkànjí tèmi rèé. Àròbálẹ̀. Baálẹ̀ mo sọ. Èmi rèé. Mo sọ bẹ́ẹ̀. Àkànjí. Ẹ wo Àròbálẹ̀. Ẹ dákun ń bọ̀ nù ń bọ̀. Àkànjí di méjì Àkànjí kan rèé kan rèé. Àkànjí tẹ̀mí wọ̀ yìí ojúlówó rẹ̀ eléyìí tó dùn ẹ̀ pàrọ̀ gùdù ní. Bó lẹ ṣe rèé. Àkànjí. Àṣálẹ̀ ìdániọ́. Àròbálẹ̀ ìwọ ló wà nínú àgọ̀ tí wọ́n ń pè léegun ọ̀dàlẹ̀ mọ̀ ní ọ́ ọ̀dàlẹ̀ balẹ̀ pé ní bàdàlẹ̀ abálẹ̀ lọ ìwọ ló ń kó bọ́ọ̀rẹ̀ rẹ̀. Òye mi. Kí ló wá dé tí wọn náà fi burú wà tó wù mí. Ẹ̀yin olóyè Baálẹ̀ Àkànjí ṣẹ̀ mí. Ọlọ́run kí n ṣe àlọ kí n tètè lọ bá mọ́ mi wọ́n ti máa retí mi. Bọ̀dá Akíntúndé ẹ kújọ́ mẹ́ta ṣàlàáfíà lẹ́wà. Ọmọ dára ó dẹjọ́. Ṣé lóòótọ́? Ṣe ṣe. Báwo ni? Dáadáa ni. Ìyá Adé. Bó tiẹ̀ ń ṣàkíyèsí mi máa ń ṣe sí ẹlẹ́nujọ́ mẹ́ta yìí. Ẹ wò ó bọ̀dá kì èmi gan ti ń wá yín tipẹ́ ẹ kàn yánu ni. Ó ti ń wá mi tipẹ́. Bẹ́ẹ̀ ni. Ọlọ́run ọba ó ṣe wúwo
èmi àyè wà fún ọ̀rọ̀ a máa sọ̀rọ̀ tó rọrọ̀ ń gbé nínú mi ọ̀rọ̀ wà nínú mi kí ló fẹ́ rí mi fún. ẹ dákun bọ̀dá kí ni wọ́n ń ṣe ọ̀rẹ́ yín Àkànjí òun. Àkànjí lárùn ọpọlọ kébékébé ẹ kó tún ti ṣẹ oyún fọ̀rọ̀ Àkànjí lè jà sọ̀rọ̀ títí wá kí ló ní o fẹ́ sọ. ẹ wò ó kó ọ̀rọ̀ àrùn ọpọlọ kọ́ leléyìí o bí mo ti ń fojú ṣe faraṣe tó fún Àkànjí látijọ́ yìí kò wó tọ̀dọ̀ mi kò tiẹ̀ rí tèmi rò rárá. Ojú ṣe faraṣe bíi ti bá wò. bẹ́ẹ̀ni mo ń fojú ṣe mo ń faraṣe kò tiẹ̀ rí tèmi ṣé wá dìgbà tá a bá lè máa fara wa bẹ́ẹ̀ lé mi. mo lè fara bẹ́ẹ̀ èyí tí mò ń bẹ́ẹ̀ sọ nìyẹn ẹ wò mí èyí tí mò ń bẹ́ẹ̀ sọ nìyẹn mo nífẹ̀ẹ́ tí mo sọ béèrè lọ́wọ́ ẹ pé ṣé òrí mo ń faraṣe ẹ fojú ṣe wo èmi àtọ́jú ẹ bọ́dà kò sí ní sùúrù bò ó bí kò sí nǹkan tó fẹ́ tì mí ní fún Àkànjí ò lè tọ́jú Àkànjí ò lówó lọ́wọ́ tó máa fi tọ́jú ẹ máa tọ́jú ẹ máa ṣe kẹ́. bọ́dà Akin ẹ dá a lé níbi tẹ́ ẹ dé dùn ṣé rí ọ̀rẹ́ kan ṣoṣo tẹ́ ẹ lè ṣe fún mi ní kẹ́ bá mi bá Àkànjí sọ̀rọ̀. Ìyáde. bọ́dà Akíntúndé. mi ò wọ́n. ẹ wo ṣé rí nǹkan tẹ́mi fẹ́ sọ fún yín irun tẹ́ ẹ lè ṣe fún mi tínú mi lè dùn ní kẹ́ bá mi bọ́ọ̀rẹ́ yín Àkànjí sọ̀rọ̀. ṣé ìmọ̀ pé mo láwọn ọmọ tó dáa àwọn ọ̀rẹ́ mi tó kódà wọ́n tún rẹwà jù mí lọ pé báyìí lè bá ọ̀rẹ́ yín sọ̀rọ̀ tákànjí báyìí lè ṣe tèmi bó ṣe mẹ́rin lẹ fẹ́ bó ṣe márùn-ún kódà àwọn rọ̀gbọ̀rọ̀gbọ̀rọ̀ gbóbìnrin báyìí ní fún yín. Ìyáde ọ̀rẹ́ mi ló fẹ́ Àkànjí sórí tó bá ti fẹ́ ọ̀rẹ́ mi Àkànjí ó ti ń fẹ́ mi náà nìyẹn kò sí wàhálà ń bẹ kí n bẹ́ẹ̀ bá Àkànjí sọ̀rọ̀ kó dẹ̀ gbọ́ bó ṣe ti tiẹ̀ èmi wá bẹ́ẹ̀ pé mo nífẹ̀ẹ́ ṣùgbọ́n wo ló nífẹ̀ẹ́ Àkànjí Ìyáde nígbà tẹ́mi ti wá bẹ́ẹ̀ tó ti ní òun lè fẹ́ mi Àkànjí ló fẹ́ fẹ́ máa bá sọ̀rọ̀ àgbọ̀. ẹ wo bọ́dà Akíntúndé ìfẹ́ mi ò sí lọ́dọ̀ yín. mo ti gbọ́ ẹ ṣeun máa bá sọ àgbọ̀. ọ̀dà ẹ bá ń sọ bọ́dà kí o ọ̀dà ẹ ṣeun Ìyáde ó dàbọ̀ bọ́dà kí o ọ̀dà o. Ìyáde wo Àkànjí ti gbọ́ mo ti bá sọ́ọ̀ ti gbà fọkàn balẹ̀ ìbọn rẹ̀ mi làkànjí tó bá dẹ̀ ń fẹ́ Ìyáde àjọ ń fẹ́ náà ni ó tún wá náà máa kó ọ̀rẹ́ mẹ́rin èmi tí mo dẹ̀ láìkó obìnrin kò sí wàhálà. Àkànjí ọ̀rẹ́ mi. Akíntúndé. Àkànjí mo fẹ́ rán iṣẹ́ gidi kan tí mo dẹ̀ kó lè jẹ́ fún mi gbogbo àwọn omidan ìlú yìí Àkànjí tí ẹ lọ ń ṣe ìwọ ló ń gbọ́ràn sí lẹ́nu ṣùgbọ́n ọmọ kan ṣoṣo tí mo fẹ́ kó bá mi bá sọ̀rọ̀ Ìyáde mo dẹ̀ pé Ìyáde ìwọ ló lè gbọ́ràn sí lẹ́nu bá ń bá sọ̀rọ̀ mo nífẹ̀ẹ́ gbogbo tó bá fẹ́ ni màá ṣe fún ṣàánú mi bá ń bá Ìyáde sọ̀rọ̀ mo nífẹ̀ẹ́ Ìyáde. Àkànjí irú ẹ̀ ní ìwò nílé yìí. Ẹ̀rí rẹ̀ pa mí. Ó pa mí. Nígbà tó ní ẹ̀rí rẹ̀ ń pa mí. Ẹ̀rí rẹ̀ ló ń pa mí nígbà tó ní pé pẹ́pẹ́sẹ́ o fẹ́ bẹ̀ mí ṣé ẹ̀rù tiẹ̀ kọ́kọ́ bà mí àti wípé ṣé wọ́n ti gbàgbé pé ọ̀rẹ́ mi àti ẹ láti máa jẹ sí ni. Bẹ́ẹ̀ni. Ibi tó bá sì wẹ̀ funfun lẹ̀lẹ̀ ní darí ìgbẹ́ sí. Bẹ́ẹ̀ni o. Àkìtìdé ṣóhun tó o fẹ́ ni pé kí n bọ́ bá Ìyáde sọ̀rọ̀ kó sì gbà kó sì ṣe tiẹ̀. Ṣó tán? Bẹ́ẹ̀ni ó tán. Èyí ń wò le. Ó lé. ń bọ̀ ṣe. Ṣùgbọ́n já wò. Ìwọ náà ti rí i ó pé lọ́mọkùnrin elédùn àdá ọpẹ géńdé ọmọkùnrin nìwọ náà èmi wá wò báyìí pé kí ló wá ṣẹlẹ̀ gangan tí wọ́n fúnra rẹ̀ ó kàn pé ní Ìyáde o wá o èmi Akíntúndé o mo fẹ́ fẹ́ ọ fẹ́ fi ọ ṣaya ló bá gbà ó ṣeé ṣe kó tètè gbọ́ sí wọ lẹ́nu gan jèmi lọ àbí kí lórí sí. Àkànjí ọ̀rẹ́ mi Àkànjí ṣé wọ́n pé láti pín níṣẹ́ láti bẹ̀rẹ̀ ọ̀rẹ́ wa. Bẹ́ẹ̀ni. Nílùú yìí gbogbo èèyàn ló mọ̀ pé àwọn omidan ìlú yìí tí ẹ lọ ń ṣe. Àkànjí bá ń bá sọ̀rọ̀ ọ̀rẹ́ ní tó bá máa ń bá sọ̀rọ̀ ọmọ àgbọ̀ Àkànjí ṣé mo gba nǹkan tì kan lọ́wọ́ ẹ ni. Mi ì lè gba nǹkan tì lọ́wọ́ Àkànjí bá ń bá sọ̀rọ̀ tí má bá sọ kò ní gbọ́. Ó dà tó bá jẹ́ ohun tó fẹ́ ni ní ṣe fún ọ kò sí wàhálà mo ṣèlérí fún ọ pé ń bọ̀ bá Ìyáde sọ̀rọ̀
Akànjí. Kí la wá jọ rẹ̀ fún? Kí la wá jọ rẹ̀ fún? Ọmọ rẹ tó ní. Ọ̀rẹ́ mi. Ó máa bá sọ̀rọ̀. Ó kéré nu tẹ́lẹ̀dùn àṣẹ. Ọlọ́run ṣeun. Yóò gbọ́. Nítorí mọ̀ pé ìyàn adé ó máa gbọ́ sí ẹ lẹ́nu. Dẹ́rùnkẹ́, ìyá tètè lọ bí tí mọ́ mi rán wa ká lè tètè tó orin tí ẹ pọ̀ jù. Àkànjí ó ga ẹ káàsán bóòní Àkànjí bóòní dáadáa ni ìjọ mẹ́ta. Àkànjí dákun bí n bá fẹjọ́ rẹ sùn ọ̀rẹ́ rẹ ọ ní rántí pé yẹ kó tiẹ̀ pè mí àbí kó bẹ̀ mí wò ó ga ó ń dáná o ń tẹ́ fẹ́ ká ṣe àti ṣe o àti wá bẹ̀yìn àti ti rányàn sí ni. Ìyàdé kí lóòótọ́ ló rán ọ̀rẹ́ mi sí mi. Mo rán bọ̀dá Akíntúndé sí ọ ṣé wọn ò jíṣẹ́ ni. Ó jíṣẹ́ ó jíṣẹ́. Ìyàdé Àkànjí. Ìyàdé òbí má jẹ́ n parọ́ fún ọ. Lóòótọ́ lọ̀rẹ́ mi jíṣẹ́ ṣùgbọ́n kò fi taratara yé mi. Tí bò ó ní ṣe yé o nígbà fojú sọ tá a fara sọ tá a fi gbogbo ẹ̀ sọ tó tiẹ̀ ṣe bí pọ́ orí mi rárá dákun ṣé ìrẹwà tó ni. Ìyàdé má jẹ́ n parọ́ fún ọ lóòótọ́ ọ̀rẹ́ wà lọ́mọbìnrin kó o sì máa wá wò ó èmi náà nífẹ̀ẹ́ rẹ pọ̀. Ṣé lóòótọ́. Ṣùgbọ́n kinní kan ló bàjẹ́ òun jẹ́ apá àjà òun ó gùn jù tọ́ lọ. Ṣáàwó. Kí ni máa ń bà mí nínú jẹ́ bí òjijì pé kí n kọnu sóbìnrin kóbìnrin má gbà fún mi a máa ṣe mí bíi kí kó kànga. Kí n kọnu sóbìnrin kóbìnrin má gbà fún mi a máa ṣe mí bíi pé kára sán kó sì pa olódì mi. Kí n kọnu sóbìnrin kó má gbà sílé a máa ṣe mí bíi kọ́kọ́ má bọ̀ kí n sì kú síwájú ọkọ̀ kọ́kọ́ sì pa olódì mi. Àkànjí kákẹ́nu sóbìnrin kóbìnrin ó mọ́ gbà fún mi ìyẹn ò ní káyé parẹ́ irú àwọn nǹkan ojú máa ń tì mí. Àkànjí tèmi ò lè tó bá òun. Ṣé kí n má parọ́ fún ọ? Ọ̀rẹ́ wa pọ̀. Ṣé lóòótọ́? Ṣé tí orí rẹ tó dúdú bí kóró ìṣinú tó sọ ni? Àbí táwọ̀ rẹ ti ń dán? Àbí ti bàrà àdídélébù àfìjọmọ́ fún? Ẹ̀yìn rẹ ló yẹ kí n máa sọ pé bílẹ̀ yóò bá jà nílò fún jáde rẹ̀. Ṣùgbọ́n wo èmi ò fẹ́ kó jáde mi. Mo fẹ́ kó já ìyá lọ́ọ̀dẹ̀ mi. Ṣé lóòótọ́? Kó o bóbìnrin kó o bọ́kùn. Àjọ pé mo sọ oríire lákọ́. Yí kí n wọ̀ ẹ̀fẹ́ ìráyé mi. Ìyàdé ẹni mo lè wá dà báyìí. Mọ́ mi rán wa ṣẹ́ ni. Àbúrò rẹ ni. Bẹ́ẹ̀ ni. Kí lorúkọ rẹ? Sísọ ọkọ rẹ fún un. Adérógẹ lorúkọ rẹ. Adérógẹ lóòótọ́ ká má parọ́ ìyá yín bí nǹkan dálẹ̀. Àbẹ́ orí nǹkan. Àwọn ilé ẹjọ́ yín bí ìmúmú. Ẹ wàá gbè mí nílé wa ń jẹ́. Lóòótọ́. Bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ n pa yín lẹ́sẹ̀ dà. Ṣé lóòótọ́? Ọ̀dà ìwọ mọ̀ ní. Rárá dákùnjá lọ́jà ìwọ ń sọ wájú. Ìwọ ni kò ní ṣe wájú. Ṣé lóòótọ́? Ìfẹ́ tó gbà nǹkan mi lẹ́yìn mi ni o. Orí mi o. Ìyá mi mi ò rìn jìnnà kò sí bí mo fẹ́ dé mi ò rìn jìnnà. Àkànjí èèyàn burúkú ni ẹ́ tó ṣe yẹn ẹnu ẹ máa ya ni Àkànjí. Àkànjí ọ̀bùrú lọ́dà Àkànjí èèyàn burúkú èèyàn ni ẹ́ Àkànjí kí wọ́n ẹ ṣẹ́ ṣé èèyàn ó dẹ̀ débẹ̀ ọ̀tọ̀ nìkan tó lọ sọ pé ó dẹ̀ tó padà wá jíṣẹ́ fún mi Àkànjí irú èèyàn burúkú wo ni ẹ ná. Akíntúndé kí ni ìṣòro rẹ gan? Ìṣòro ẹ gangan lèmi gan fẹ́ mọ̀ ìṣòro ta ni. Tó o ti fajúro mo ti mọ̀ pé o níṣòro. Irú náà òfin tó mẹ́gún náà ló mẹ́lẹ̀ha elégún daṣọ bojú ẹlẹ́yà náà sì daṣọ bojú pẹ̀lú ṣé bí wọ́n rán wọn náà sí mi ìjẹ́wọ̀ náà jíṣẹ́. Ṣé o jíṣẹ́? Ó ṣẹ̀ṣẹ̀ wá yé mi Àkànjí nítorí ẹ̀ ló ṣe jíṣẹ́ fún mi Àkànjí èèyàn burúkú ayé àtọ̀run ni ẹ́. Àkànjí láti kékeré tó ti ń bá bọ̀ ká fi dàgbà tó yìí ọ̀rẹ́ wa Àkànjí Àkànjí èèyàn burúkú ni ẹ́. Gbọ́dọ̀ ṣe èèyàn kí ni ìṣòro rẹ gan náà? Kí ni ìṣòro mi? Àkànjí Mami ẹ̀ra ní ìmọ̀ pẹ́ wà ń lé. Àkànjí lóòótọ́. Akíntúndé bó ló jẹ́ ẹ̀yin méjèèjì ló wá ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì. Àkànjí
sóní ilẹ̀ tíjọ wà ní sọ́ọ̀rì ọdún ní níyìn ni àbí ibo ni láti kékeré tàbí bí ilẹ̀ tí ń sọ̀rẹ̀ ó ti wá dùn ní tẹ́mọ̀ wá ń fa wàhálà ní èsè kí ló ṣẹlẹ̀ gan. Màámi ẹ má bínú. Màámi Àkànjí yìí ló ń ṣe èèyàn o kò sọmọ gidi lọ́rọ̀ Àkànjí o èèyàn burúkú ayé ẹ̀dọ̀ mi ni o Àkànjí èèyàn burúkú ni ẹ. Màámi ẹ má bínú. Akíntúndé Màámi. ń gbọ́ pé ìwọ bínú pé kíní ọ̀pọ̀ ń sọ̀rọ̀ ni ọ̀ ń sọ̀rọ̀ sí iye ìbú bíi 15 sí i lára ìbọ̀rẹ̀ rẹ̀ ni kí ló dé. Ẹ má bínú màámi ó ká mi lára ni ẹ má bínú. Ọ̀dà ní sùúrù kí ló ṣẹlẹ̀ láàrin yín gan. Ẹ ṣé màámi èmi àtàkànjí ká tí ń bọ̀dọ̀ àbọ̀ láti kékeré à ń fi nǹkan pamọ́ fúnra wa a máa ń rọra wá ń ṣẹ́ ká dẹ̀ máa jíṣẹ́ fúnra wa mo dẹ̀ pàkànjí ọ̀rẹ́ mi o mo rún ẹsẹ̀ èèyàn lọ bá mi jíṣẹ́ fún nígbà tákànjí máa dán màámi ọ̀tọ̀ nìkan tí mo rá kànjí ọ̀tọ̀ níṣẹ́ tó lọ jẹ́fẹ́ nìyẹn mo dẹ̀ tún wá padà á jíṣẹ́ fún mi mo wá bá ní ìsìn yìí tó ẹ̀kọ́ wá bẹ̀ mí ó tún náwó sí mi mú. Àgídí gbogbo àkànṣe bó lọ jẹ. Ẹ ṣeun màámi. Ṣé bí wọ́n rán Akíntúndé sí mi èèyàn rán Akíntúndé sí mi Akíntúndé náà ò jíṣẹ́ mo fi gún dígun ni. Tí ẹ fẹ́ dàbí lórí irú ni lórí ọ̀rọ̀ yóò tẹ̀ wáyé mi wọ́n rán mi iṣẹ́ sí ọ wọ́n rán wọ́n iṣẹ́ sí mi wọ́n jíṣẹ́ kò jíṣẹ́ ó ti wá jẹ́rú ọ̀rọ̀ tí ò tẹ̀ tó nǹkankan iná wà dá wà náà. Màámi ẹ má dà lóhùn. táwọn wọ́n iṣẹ́ táwọn òun iṣẹ́. Èmi ni mo ránṣẹ́ tí ò jíṣẹ́ màámi lọ́nà òun fi igun dígun. Nítorí màámi mi ní sọ̀rọ̀. Ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ̀rọ̀ yìí kò tó ń tẹ̀ ń lọ dábẹ́ ọ̀rọ̀ yóò tí tó nǹkan kan láàrin ẹ̀yin méjèèjì kì í ṣe nílẹ̀ tiwa kì í sànà tó bá tiẹ̀ wá ṣe ọ ẹ wà fi sùúrù ẹ fi sọ tàbí tó bá ti mọ̀ pé ọ lè fi sùúrù sí ọ sì wà bẹ́ẹ̀ mi nílé èyí sì bá yín yanjú rẹ̀ Àkànjí kan dáa ní tí wọn náà ṣe mi bọ́ rẹ̀ ní láti kékeré sọ wá jẹ́ sílẹ̀ mọ̀ wá takora yín. Ìyá mi ṣé ohun tó ń ṣe dáa. ń bọ́ bá tiẹ̀ wá rí bẹ́ẹ̀ náà ìwọ kọ́ ni ó wà lẹ́yìn rẹ̀ torí Akíntúndé ọsọmọ dáadáa. Ẹ ṣe máa ń rìn. Etí jẹ́ ìwé nìkan kan lẹ́yìn. Ìgbùdọ̀ gbọ́rù rẹ̀ mọ́ lẹ́nu yín ó pé bóyá ẹ máa fa wàhálà ní. Màámi ẹ ṣeun. Sọ fún Akíntúndé pé kó má bínú. Akíntúndé má bínú. Ó yá tún sọ. Akíntúndé má bínú. Mo ti sọ méjì kó náà sọ mẹ́ta. Ọ̀dà yóò sọ ọmọ ní sùúrù díẹ̀díẹ̀ ní ọgbọ́n Akíntúndé ìwọ náà sọ fọ́ọ̀rẹ́ rẹ̀ ọmọ bínú. Ẹ ti kàn màámi Àkànjí ọ̀rẹ́ mi. Àkànjí má bínú. Olùtọ́nù mi. Káre ìyá mi káre ẹ̀ sórí rẹ̀ wọ́n gbúdọ̀ kọjá yín mọ̀. Ó tẹ̀ wá dáa báwọn. Mo sì ṣe èrò máa làkàn. Kódà irú ọbẹ̀ tó mọ fẹ́ mo sì ṣe. Ẹ wọlé ká lọ kẹ́ wá lè jẹun. Ẹ jẹ́ ká Akíntúndé dúró bébí bá ti jẹ tèmi tán ń pa Akíntúndé. Tòótọ́ ni ní sùúrù. Ó yà kú jẹrin mọ́ tó. Ní sùúrù. Yàrá mi o. Akíntúndé ló ṣe rú eléyìí. Akíntúndé ọjà lọ́rọ̀ ní Akíntúndé ọjà lọ́rọ̀ náà mi wáyé mi ló ṣe. Ọ̀rẹ́ rẹ tímọ́tímọ́ ó sì ń gbá rẹ̀ wọ̀ síṣẹ́ bí. Àmọ́ náà tó bẹ́ẹ̀ ọ̀wù ebi kò ní kò sùn lẹ́pẹ̀rẹ̀ yín ìbọn rẹ̀ múlẹ̀ lẹ́pẹ̀rẹ̀ yín torí ààbò ó wá lẹ́lẹ̀ ọ̀rẹ́ rẹ̀ tó ń ṣe tó yìí. Arúbálẹ̀ ẹjọ́ àjíjẹ́ bí ọmọkùnrin. Ẹ wo Arúbálẹ̀ ó dọwọ́ yín o. Ó dọwọ́ àwọn onílẹ̀. Ọ̀wàdà ọ̀dà báyìí wòmí Lúkọ̀sì sórí ọba ń lọ síbi ilẹ̀ ìlú sórí alàgbà yìí ọba ń fún wọn nílẹ̀ kí wọ́n fi kọ́ ilé ìjọsìn wọn. Bẹ́ẹ̀ ni torí tí ò bá jẹ́ tiwọn tí wọ́n mú Àkànjí gidi sọ́dọ̀ tí wọ́n jẹ́ arójú àṣebí kìíní burúkú yìí wọ́n lọ bá ṣe mọ̀ pọ́n ni ọba ń fún wọn lẹ̀ ẹ fi kọ́ ilé ìjọsìn yín ìwọ kìíní burúkú yìí ọ̀tún ìwọ ló wá ṣiṣẹ́ òun ìwọ ló ṣiṣẹ́ òun ọ wà mú kìíní burúkú yìí ẹ̀rẹ̀ tì mọ́ túbú títí tí ń èrònú tá a fi ṣe. ẹ wo balẹ̀ ẹjọ́ ẹ̀yàn ọ̀dà Akíntúndé fún mi ẹ jẹ́ kó fi Akíntúndé kó fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣe tuntun fún lórí bí Akíntúndé fi ẹ̀jẹ̀ mi pọ̀ ọ̀dàlẹ̀ ọ̀rọ̀ ọmọ mi ṣẹ̀sí láàrin ìlú. ìyá ipò ìyá mi. ọ̀tún làákàyè wà ní ọ̀rọ̀ tó sọ ọmọgbọ́n lọ ntọ́ wàá ṣe rè ẹ bá mú lọ ẹ di ọwọ́ rẹ̀ ẹ wàá mú káàkiri gbogbo ìlú kẹ ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé òun gangan lọ̀daràn kán bá ti wá ṣe bẹ́ẹ̀ tán ẹ mú lọ bí.